Auzubillahi minash-shaytanir-rajim. Bismillahir-rahmanir-rahim. Alhamdulillahi wassalatu wassalamu ala asrafil sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallam. Subhanallah, alhamdulillah, la ilaha illallah. Allahu akbar, Allahu akbar, Allahu akbar, la hawla wa la quwwata illa billahil azim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Akí gbogbo wa ní kí ọlá ìkìtàmákíra ọlọ́jọ́ gbìndé àlìkẹ́àmọ̀. Orúkọ ẹ̀mí tí mò ń bá yín sọ̀rọ̀ Dr. Zabi Sanusi láti ìlú UK. Ẹni tí ẹ mọ̀ gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pound sterling, tẹ́ ẹ mọ̀ dọ́là, tẹ́ ẹ mọ̀ euro. Mashallah tabarakallah. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Allah subhanahu wa ta'ala wípé ó ṣọ́ wa títí di ọjọ́ títí òní. Ọ̀pọ̀ lájọ dágbére ní last week tán sí láyé mọ́ àfihàn wọn àfi ń gbórúkọ Allah subhanahu wa ta'ala ga ni. Adúpẹ́ rírí jẹ́, adúpẹ́ rírí mọ́, adúpẹ́ rírí náà, adúpẹ́ rírí lò lórí ọkọ, lórí aya, lórí ọmọ, lórí wípé àlàáfíà. Alhamdulillahi, alhamdulillahi rabbil alamin. Àwa ti ara Ọlọ́run Allah subhanahu wa ta'ala. Akí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, kíkẹ́ àti gẹ́ ọlá Ọlọ́run ọba kó lọ máa bá síwájú wa ọ̀gá wa ẹni tọ́lọ́run rán sí wa pé ọkọ̀ wa fi wá mọ̀nà. Àtúbọ̀tán rẹ náà kó wá jẹ́ ti orí kọ̀ọ̀kan èmi àti yín níbikíbi tí ẹ ti ń wò wá, àtẹ̀yin tẹ́ máa wò wá ní ọjọ́ iwájú, àtẹ̀yin tẹ́ máa wò wá létà. Orí ajẹ́njẹ́ tán Ọlọ́run kó máa bá gbogbo wa gbé. A wá fi àkókò yìí náà mo fi dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí ẹ pè mí, tí ẹ kí mi wípé mo strong, ní firú ẹ̀gbá. Àtọmọdé ni àtàgbà ni ní orúgbọ́n ẹ̀rìn àgbáyé lẹ ti pè mí, mi ò lè máa sọ wípé ìlú báyìí, ìlú báyìí, ìlú báyìí. Àti àwọn tó ní lọ́kàn láti kí mi, àti àwọn tó pè mí, àtàwọn tó text, ní firú ẹ̀gbá lágbára Ọlọ́run, ní rógun COVID-19. Ọlọ́run á yọ wá ń bẹ̀, Ọlọ́run á kà wá mọ́ àwa tí a máa lè pàtàn ẹ̀. Wọ́n lẹ́ni tó bá pàtàn ogun kò bógun lọ ni, ẹni tí ò bá lè pàtàn ogun ó bógun lọ ni. Ọlọ́run á fi ọlá ẹ̀ gbígbà fún tagbà fún, Ọlọ́run á fi kó wa yọ. Àìmọye àwọn àjàkálẹ̀ àrùn tó ti wà láyé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó àsìkò ti COVID-19 yìí. Àwọn kan wà tó jẹ́ pé wọ́n rí ìtàn ẹ̀ pa torí pé kò mú wọn lọ ni. Ọlọ́run á wá kà wá mọ́ ẹni tó máa rí ìtàn COVID-19 pa nínú ọjọ́ iwájú. Ọlọ́run ò ní jẹ́ kí kó dì wá mọ́ ẹrù lọ. Ọlá títóbi Ọlọ́run, ọlá ìjẹ́kan ṣoṣo Ọlọ́run, ọlá la hawla wala quwwata illa billahil azim. Gbogbo ẹ̀yin tẹ́ tí ń join ni wa, brother Dayo, I see you my brother, assalamu alaikum. Sister mi Mọ̀mọ́ Òkọlà láti ìlú Saudi Arabia, I cite you. Gbogbo wa pátápátá ni mò ń kí, gbogbo ẹ̀yin tẹ́ ń join ni wa. Brother mi, brother Faith, assalamu alaikum. Please ẹ jẹ́ ká share, ẹ jẹ́ ká share. Àwọn sister wa tá gbé wọlé lọ́jọ́ títí òní, mashallah tabarakallah, mashallah tabarakallah, mashallah tabarakallah, alhamdulillahi rabbil alamin. Àti ìpọ̀ tó a máa pọ̀ sí ni nínú ọlá ńlá, nínú ìfọ̀kànbalẹ̀, nínú ìlọsíwájú, nínú ìdàgbàsí, nínú ìbẹ̀rù Ọlọ́run, nínú ẹ̀sìn. Ọlọ́run á jẹ́ ká máa pọ̀ sí. Àwọn sister wa náà tó jẹ́ pé special flight la fi lọ gbé wọn, you can imagine, wọ́n ní COVID-19 wà, lockdown wà, kìnnìkan. A tún lo ẹsẹ̀, mashallah tabarakallah, a tún lo ẹsẹ̀ láti lọ fi mú wọn wá láti jíjí Nàìjíríà wá sínú UK. Alhamdulillahi rabbil alamin. Sister wa adúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run Allah subhanahu wa ta'ala á jẹ́ kẹ́ túbọ̀ dàgbà nínú ọgbọ́n, ẹ dàgbà nínú òye. Àwọn parent yín, àwọn ìyá àti bàbá wọn ní fojú sunkún yín. Pẹ́ ní agbára Ọlọ́run. Àárín ẹ̀yin àtọkọ yín ò ní dàrú, àárín ẹ̀yin àtàwọn olólùfẹ́ yín náà kò ní dàrú, kò ní bàjẹ́. Ọlọ́run á wá ṣe àlékún iman, àlékún ìmọ̀. Ọlọ́run á túbọ̀ wá jogún ẹ̀ fún yín. Ọlọ́run á bá wa máa guide yín, á fi yín máa mọ̀nà yìí tí náà siratal mustaqim, á fi ní mọ̀nà ní Ọlọ́run. Màá fẹ́ kẹ́ introduce ara yín fún wa ní ṣókí kó tó di wípé àtẹ̀síwájú, torí wípé ọlọ́mọ ò lè mọ kinní kan tọ́kọ wá wíta báwọn ṣe máa ń sọ, kò sí bí èmi ṣe lè júwe yín tó bẹ́ẹ̀ yín máa júwe ara yín. Mashallah, bismillah sister mi. Ṣé gbọ́ wa ṣá? Ṣé ń gbọ́ mi? Assalamu alaikum. Yes ma, assalamu alaikum.
Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Yeah, mo ní kẹ́ introduce ara yín Orúkọ sí wa tèmi ní ni ṣókí. Ajia Nema. Yes ma. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Wa Mo alaikum salam wa kí gbogbo rahmatullahi wa barakatuh. ojú tó ń wò mí àti gbogbo etí tó ń gbọ́ mi ní gbogbo àyíkáyè tí ó wá bá wà. Pẹ̀lú gbólóhùn bá ti máa kíra wa nínú àlìjánà gbogbo ẹni tí Ọlọ́run bá kádàrá kó wọ kọ́lọ́run ṣe èmi àti ẹ̀yin ní ìkan lára àwọn ọmọ àlìjánà pé Àmín. sàlámù alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Wa alaikum Orúkọ mi ni salam wa rahmatullahi. Ajia Nema Atọ́bajayé Aríkéúlò. Alihamdulilayi Rabbil alamin àríkéwúlò. Tí ẹ bá mind ẹ jẹ́ ká mọ̀ yín díẹ̀ sí i. Ilé kéwú wo lẹ lọ, sáìdì bo lẹ wà ní Nàìjíríà, torí àwọn ẹlòmíì máa wò wípé ó dàbí pé mo mọ sísítà yìí ṣáwọn ni ṣáwọn kọ́, but by the time tẹ bá júwe ara yín délédélé pé èmi gẹ́gẹ́ bẹ́ẹ̀ mi ṣe máa ń júwe ara mi, èmi Dr. Zabby Ayaba Sanusi, olórí Ayaba Sanusi, tẹ́yìn náà bá júwe ara yín délé tẹ́ ẹ̀ bá mọ̀ ìdí gan ilé kéwú tẹ lọ àti àwọn nǹkan tí ẹ̀ ń gbìyànjú láti ṣe nínú Islam ẹ kàn lè fi tó wa létí. Mọ́ṣálà bisimilayi sísítà mi. All right ma. Inshallah al-Karim Ọlọ́run fún mi ní àǹfààní kí n ti ara àfáà jáde. Ìbẹ̀rẹ̀ ẹ̀kọ́ mi bẹ̀rẹ̀ nígbà tí mo dáyé gbàrà gẹ́gẹ́ bí ìjọ́mọ̀ àfáà. Mo bẹ̀rẹ̀ kíka kéwú látẹnu bàbá mi almarhum Fadilatu Sheikh Hamdi Semiya tó bá jayé, kí Ọlọ́run tí bàbá mi ṣàlékún ìkẹ́ wọn. Àmín. Láti ẹnu wọn, láti ọ̀dọ̀ wọn ó ní ìbẹ̀rẹ̀ ẹ̀kọ́ mi ti bẹ̀rẹ̀. Hátà sọ́ra marhum títí tí bàbá fi jáde láyé náà ni mo fi wọ̀ lọ́ndà kíkọ́ wọn tí wọ́n ń kọ́ mi tí wọ́n sì ń rè mí. Ẹ̀yìn tí bàbá ò sí mọ́, mo lọ sọ́dọ̀ Fadilatu Sheikh Al-Ustaz Muhammadu Shuaib Aminu, ìkan lára gbòógì èso bàbá lórílẹ̀. Kọ́lọ́run tí bàbá mi ṣe àlékún dáadáa fún àfáà mi. Àmín. Ọ̀dọ̀ wọn ni mo wà títí mo ṣe mọ́rálà ìdàdíyà lọ́dọ̀ wọn títí tí mo fi pàdé àfáà mi tí mo fẹ́ báyìí. Fadilatu Sheikh Al-Ustaz Abdullahi Akani Ibn Shis tí wọ́n jẹ́ wakil madi talim al-arabi al-islami ní ìlú Èjìgbò ní Ìkọ̀tún táwa yìí. Alhamdulilayi. So ẹ̀yìn tí mo délé ọkọ ó ní mo gbìyànjú láti kọ ṣahada sanawiya. Ọlọ́run sì kádàrá pé kí n pàṣẹ ẹ̀. Ẹ̀yìn náà ni mo tún gbìyànjú láti tẹ̀síwájú pẹ̀lú dìplómù nínú arabiya islamiya. Mo tún ní ṣahada dìplómù náà lọ́wọ́. Alhamdulilayi, mo sì tún ń gbìyànjú pé kí a tún lè tẹ̀síwájú sí i. Ọlọ́run ṣe nírọ̀rùn. Mọ́ṣálà tabarakala. Ibi tí a ṣì bá dé báyìí nìyẹn. Alihamdulilayi Rabbil alamin. Alihamdulilayi Rabbil alamin. Please gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà lórí ètò pẹ̀lú wa, tẹ̀yin tẹ́ ẹ máa bọ́ síbẹ̀ létà tẹ́ ẹ máa tún wò wá, ẹ bá wa kílìkì love, ẹ bá wa kílìkì love fún àwọn sísítà wa. Ẹ gbọ́ níwọ̀nba ṣókí tó sọ láì má gbà wá lákòókò ibi tí Ọlọ́run Allah subhanahu wa ta'ala tó ti lò wọ́n dé nínú Islam. Kí Ọlọ́run má wá dáwọ́ oore ẹ̀ dúró fún wọn bẹ́ẹ̀. Ẹ bá wa kílìkì love, ẹ bá wa kílìkì like, ẹ bá wa share please. Sister Kafaya láti Manchester, I cite you my sister. Compliment my sister. Gbogbo ilé ńkọ́ ṣàlàfíà ni, Ọlọ́run á gbàdúrà wa, Ọlọ́run ní dójú àdúrà tiwa. Please ẹ jẹ́ ká share, ẹ jẹ́ ká pe àwọn ọ̀rẹ́ wa, ẹ jẹ́ kí gbogbo àwa obìnrin tá bá ń wò, ẹ jẹ́ ká máa share, torí pé kí ni àwọn obìnrin ká kún obìnrin lọ́wọ́, ká má sọ wípé nǹkan tó máa ń pe obìnrin tó máa ń lóbìnrin lọ́ta obìnrin, ẹ má jẹ́ kó ṣe mọ́ wa lára. Kódà gan a lè ṣe ẹlẹ́mẹrin márùn ẹ̀mẹ́fà, ẹlòmíì máa wí pé kí ló ń ṣẹlẹ̀ tó ń ṣó, kí ló ń ṣẹlẹ̀ tó ń ṣẹ́ kí ló fà á lè rí i pé reason tó fà á ni wípé àwọn obìnrin náà a fi ń gbé àwa ara wa ní àrùgẹ ni. Now kí ló fà á tí mo fi ní kí àwọn sísá wa kàn introduce ara wọn níwọ̀nba sí wa ni wípé a lè mọ ibi tá à ń lọ, a dẹ̀ lè mọ ibi tá a ti ń bọ̀, a lè mọ ibi tí à ń lọ, kí Ọlọ́run Allah subhanahu wa ta'ala kó kún wa lọ́wọ́. Age is a number, gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ. A lè rí àwọn sísá wa wípé kí ni àwọn kílẹ̀ nìyí kí ló fẹ́ bá wa sọ, bọ́ nínú introduction tán fún wa a máa mọ̀ wípé
ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì gan tó wà ní 70 gan kò tí ì ó ń gbìyànjú gan láti ẹ̀ tí ní díẹ̀ nínú nǹkan tí oore ọ̀fẹ́ tí sísá wa ìtàn ní ni. Tó bá lọ sí yunifásitì wàá rí ẹni tó jẹ́ wípé kí ló ń porúkọ ẹ tó jẹ́ pé lecturer ẹ ó lè má ju ọmọ 24 years lọ, ẹ̀yin tẹ̀dẹ̀ máa wà ń bẹ̀rẹ̀ a máa ní ìyá 50 ìyá 40 something ìyá kìnnìkan kìnnìkan. Ìyẹn ló jẹ́ wípé ọgbọ́n àti òye kọ́lọ̀ má fi kẹ́yìn nínú ọ̀rọ̀ èmi àti yín. Now lórí nǹkan tí a pe àwọn sísá wa jáde fún lọ́jọ́ títí òní kájọ fi omi jomi toro ọ̀rọ̀ torí wípé kí ni gbogbo wa la ṣì wà ní young age tèmi wà náà ni sísá wa náà wà, ẹ má bọ́dà, so that àwọn mọ kí ló really ń ṣẹlẹ̀ pẹ̀lú àwa obìnrin òde ìwò ìyàwó obìnrin báyìí, àwa bíi àwa 20s báyìí mọ́ṣáláà tàbárakàlà. Kí ló ń ṣẹlẹ̀? Báwo ni marriage báwo ló ṣe ń continue? Báwo ló ṣe ń rí? Àwọn sísá wa lọ sí school wọ́n gbalẹ̀ kéwú tó pọ̀ kọjá dáadáa, wọ́n tún wà nílùú Nàìjíríà, wọ́n mọ kí ló really ń ṣẹlẹ̀, kí ló ń fa àwọn marriage, báwo ló ṣe ń break, báwo ni ò ṣe dàbí. Gbogbo ẹ̀ náà la máa ń gbéyẹ̀wò tẹ́lẹ̀tẹ́lẹ̀ bọ́ irú àwọn tọ́pìkì báyìí a lè mẹ́nu kúrò ń bẹ̀ láéláé títí láéláé tí ẹ̀mí máa fi kúrò ní ọrùn wa torí pé kí ni nǹkan tó concern wa ni tó dẹ̀ concern ọmọ tó ń ṣẹlẹ̀ tó dẹ̀ yìí ń ṣẹlẹ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ ta rò wípé bóyá ó máa tún máa wà òkè bọ̀ kàkà kí ó sàn lára ọmọ ìyá àjẹ́ ọ̀rọ̀ yìí ó le sí lójoojúmọ́ ni. Nǹkan tó fà á nìyẹn tó fi jẹ́ pé gbogbo ìgbà òrèkóòrè la máa gbé irú àwọn tọ́pìkì la máa gbé yẹ̀wò. Nírú ọjọ́ títí òní a máa dúró lórí ọ̀rọ̀ ti obìnrin, tó bá di later a tún máa wá lọ sí ti ọ̀dọ̀ àwọn ọkùnrin. Now sister mi lórí nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ti ọ̀rọ̀ àwọn obìnrin dé why tí divorce why tó wá gbayé kan kò rí bẹ́ẹ̀ ni bóyá bíi 30 years ago 40 years ago. Kí ló lè fà á? Àwa ń wò wípé ṣé culture ni tàbí ẹ̀sìn ni? Ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀ yẹn náà. Question méjì ni mo jù sí yín lẹ́ẹ̀kan yẹn náà, mo dẹ̀ mọ̀ pé ó lè gbà yín lákòókò but ẹ take time ara yín láti dáhùn gẹ́gẹ́ bí Ọlọ́run bá ṣe fún yín ní ìmánì sí kọ́lọ́run kó má ṣì wá lọ́nà. Ṣé wà pẹ̀lú wa ṣá? Bismillah sister mi. Yes ma. Alhamdulillah. Alhamdulillah Rabbil Alamin. Kí Ọlọ́run tí wọ́n máa lékún ìmọ̀nà ẹnìkankan wa. Àmín. Gẹ́gẹ́ bí ìwọ̀nba ọjọ́ orí ọmọdé tèmi, àwọn ọ̀dọ́ tó ń fa dọ̀là tó ń fa divorce lóde òní ló pọ̀, kò ń ṣe ọ̀nà kan, àwọn tó ń fà á pọ̀. Àṣà kí ẹ̀ máa ń wá lọ́dọ̀ obìnrin ni, kò ń ṣọ̀dọ̀ obìnrin nìkan ló ti ń wá. Wọ́n gẹ́gẹ́ bí táìtù tí prógrámù yìí ń gbé lórí, á jẹ́ kí n fẹ́ lọ sí náírà àbẹ̀ yẹn díẹ̀. Tábà ní ká wo àwọn courses àwọn dọ̀là lónìí. Aslan láwọn ìgbà tẹ́ fi ń sọ pé bí ọdún 10, 20 ọdún, 30 ọdún sẹ́yìn yìí, ẹni tó fẹ́ lọ lé ọkọ ti tó lé ọkọ lọ. Ṣùgbọ́n sàríà náà àwọn tó ń lọ lé ọkọ lénìí, kódà ẹni tó ti jẹ́ grandma, tá bá padà wo orú ẹ̀kọ́ wo ló wà lára ẹ̀, kò tí ì tó ní táyé sọ pé kó lọ lé ọkọ. Ó dẹ̀ ti fọmọ sílé ọkọ, ọmọ ẹ̀ ti ń bímọ, ọmọ ẹ̀ náà tún ti ń lọ́mọ. Mashallah. Àwọn ẹ̀kọ́ tó wà lára ẹ̀, tá bá wo àwọn ìwà tá lè fi sọ pé ẹni yìí ti wọ̀ tí ilé ọkọ, ó ti ní làákàyè tó lè lọ lórí ọkọ, ó ti ní experience, exposure, sùúrù, ìfaradà gbogbo nǹkan dà mọ̀ pé obìnrin ní láti dì mẹ́rù lọ lé ọkọ yàtọ̀ sí Jamal. Kò tí ì sí lára ìyá mi à ń bèlè ọmọ ká má ètò aṣọ ọmọ. Allahu Akbar. So àmọ́ láwọn ìgbà tó ti kọjá yẹn tẹ́lifíà yẹn ń kún dáadáa jù sí yìí lọ. Gbogbo ẹ̀kọ́ tó bí ní láti fọ́mọ́ sí ojú kó lọ sí school. Tó bá ti lọ sí school, tó ti lọ primary, tó lọ secondary, tó ti lọ university, tó ti jáde, tó ti serve bàkàlásì wà ń kà ó ti gbọ́tán lọ́dọ̀ obìnrin sí. So ọmọ tó bá fi lè jáde university sí kó tó bá rí wọn á máa kí pé ó try ó ti ẹ̀ farabalẹ̀. So ayé ti believe ń sìn pé nínú kó mọ́ lọ school kó lọ lé kéwú òun lẹ̀kọ́ tó ti parí tó fẹ́ mú lọ lé ọkọ rẹ̀ láti kò rí bẹ́ẹ̀. Tẹ́lifíà ilé yẹn tí ò sí mọ́
fún ọkùnrin tó fẹ́ gbéyàwó sílé, fún obìnrin tó fẹ́ kó lé òbí ẹ̀ lọ sílé ọkọ tí òun ṣe bẹ̀ ni wọ́n ti tọ́ tó dàgbà sí, tí ò sí mọ́, òun ló ń fa òun ní gbòógì tó ń fa ọ̀pọ̀lọpọ̀ ilé tú, ilé ń dàrú, àríyàwó oṣù mẹ́fà tó ń túká, àríyàwó ọdún kan tó ń túká, àrọ́lọ́dún méjì, àrọ́lọ́dún mẹ́ta, tí wọ́n dẹ̀ tún máa túká tó ń ṣe pé tọ̀láàkì yẹn á jẹ́ tọ̀láàkì rúdín, pé wọ́n sì máa padà péra wọn padà. Ó ti parí náà nìyẹn, just like ẹbí pé wọn ò fẹ́ra wọn rí náà ni. So ọ̀pọ̀lọpọ̀ tó ń fa àìní ẹ̀kọ́ ilé tó, òun lọ̀pọ̀lọpọ̀ tó ń fà ní ìwọ̀nba ṣókí bẹ́ẹ̀. Ṣùgbọ́n tá a bá ní ká mú ìwé ẹ̀ lọ sí under title program yìí, lára àwọn ọ̀nà tí àwọn tó ń fà kílé dàrú àbí kí ọkọ àtìyàwó wojú ara wọn kí wọ́n má dẹ̀ gbọ́ ẹ̀bẹ̀ mọ́, kí wọ́n má dẹ̀ gbọ́ settlement mọ́, kó di mi ò fẹ́ mọ̀ wọ́n náà máa lọ. Lára ẹ̀ náà ni àwọn ẹbí wà. So bí àyè bá ṣe wá gbà mí sí, kí Ọlọ́run fún wa láǹfààní sísọ, ó sì fún gbogbo etí tó ń gbọ́ mi àtọ́jú tó kò mí náà ní àǹfààní gbígbọ́. Alihamdulilayi Rabbil Alamin. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, in short alihamdulilayi. Please ẹ bá wa click love, mo fẹ́ máa rí love ńbẹ̀ yẹn, mi ò fẹ́ kí ọwọ́ love yẹn kó stop. Ẹ máa rí wípé níwọ̀nba ṣókí tó tiẹ̀ kọ́kọ́ sọ yẹn lásán, a máa rí point dìmú bẹ̀. Now lórí ọ̀rọ̀ tí culture tẹ wá lọ yẹn, ibi tẹ lọ yẹn, màá gbà yín láyè wípé sorry àti ìdè culture àti ìmọ̀ràn culture mọ̀, ọ̀rọ̀ wípé àwọn in-laws, àwọn family ń sìn ìpawó ló ń kó nínú ẹ̀ gangan. Mo máa fẹ́ fún yín ní time pé kẹ́ bá wa break ẹ̀, kẹ́ bá wa yànnàná ẹ̀, so that ká ṣẹ̀ṣẹ̀ tó wá lọ sí ti bóyá culture náà today, understand sìn, láì má gbára wa lákòókò. Bismillah. Náà ṣe méjèèjì wọnú ara wọn ni. Tàbá ní culture àti in-law, tàbá padà máa tú méjèèjì náà, ó máa padà máa já lura wọn. Bẹ́ẹ̀ni. Evidence tí in-law ní láti dára tó bá wọn nínú marriage, kò sí evidence kankan tó wẹ́ fún wa ju culture lọ. Allahu Akbar, bẹ́ẹ̀ni. In-law ti bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ bàbá ọkọ, ìyá ọkọ, ìyá ìyàwó, bàbá ìyàwó, àbúrò ọkọ, àbúrò ìyàwó, ẹ̀gbọ́n ọkọ, ẹ̀gbọ́n ìyàwó, kódà títí dọ́wọ́dọ̀ àwọn àbúrò ìyá ọkọ, ẹ̀gbọ́n ìyá ọkọ, àbúrò bàbá ọkọ, lọ bẹ́ẹ̀ sí ara wọn tí wọ́n máa wá pawọ́ pọ̀ sínú marriage. Àwọn tàbá ní ká wo kí ni àwọn ọ̀nà táwọn náà ń gbà dá sí, tí ò sí lọ́wọ́ Islam nínú, kò lọ́wọ́ Islam nínú bí ti ṣe wọ̀n mọ́ àṣà ìṣe àbáyé la ṣe ń ṣe ilẹ̀ àṣàríyà nílẹ̀ Yorùbá ni, ilẹ̀ Yorùbá ló pọ̀ sí jù, ilẹ̀ Yorùbá ló pọ̀ sí jù, kò sí lọ́dọ̀ àwọn Lárúbáwá. Lóòrò tí ilẹ̀ Ìgbò kò dẹ́ ilé tójú gbogbo pé ṣó wà bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn Ìgbò àbí lọ́dọ̀ àwọn Haúsá, àmọ́ nílẹ̀ Yorùbá wa ìdé ó pọ̀. Kí ni lára ń ta lè máa rí? Assistant nísìnyí, ọmọ tẹ ní òkè ó ti ṣe tán ilé ọkọ, ẹ̀gbọ́n ẹ̀ tó gbọdún méjì tó gbọdún mẹ́ta lọ́wọ́ ẹ̀ ó ló ń lò fún ilé. Wọ́n fi ní pé ọdún mélòó ló gbà lọ́wọ́ mi, bí ìyá àti bàbá ẹ̀ ṣe tọ̀ nìyí. Pé wọ́n fi pé tẹ bá ń respect ara yín, ẹ̀ní lè máa open fúnra yín tẹ bá lọ́rọ̀ tó ń wọnú láti sọ. Tó bá free pẹ̀lú ẹ̀gbọ́n ẹ̀, tó bá free mọ́ àbúrò ẹ̀, tó bá free mọ́ àǹtí ẹ̀, tí ò bá sí gbígbé tóbi jù láàrin ẹ̀gbọ́n sàbúrò, wà á lè sọ pé àǹtí mi nǹkan báyìí máa ń ṣe mí, bọ̀dá mi nǹkan báyìí máa ń ṣe mí, àbúrò nǹkan báyìí máa ń ṣẹlẹ̀. Dédé bí pé wà á school tẹ́ pé àtọmọ 35 years àtọmọ 20 years ó lẹ́dọ̀ wọn máa lò fúnra yín, ò dẹ̀ ní bínú. So tí obìnrin míì ń gbé bọ̀ láti ilé wọn nìyẹn, wípé at least ẹ tó wá sì gba 5 years lọ́wọ́ ẹ̀, o sì lè pé lórúkọ náà, whereas age mate náà sì ní wá. Ilé tó dẹ̀ ń lọ làwọn ti mú àṣà rí pé kódà kó o bá ọmọ ńlé, kó kọjá ọmọ èèyàn, ọmọ onílé, kó o bá nínú ilé yẹn, o gbọ́dọ̀ dá pè ní. Ìtọ́lẹ̀ fi kọ́ òun láti lé ni pé gbogbo bákan náà lẹ ṣe rí, ẹ ṣáà ẹjọ́ máa ṣeré pọ̀. So bàbá ọkọ, ìyá ọkọ,
family ọkọ in short tí wọ́n fẹ́ welcome ìyàwó àwọn náà ready láti mọ̀ pé kí lòun náà ń bá bọ̀ nílé wọn. Ìyàwó tóun náà ń bá bọ̀ tí ń bá bọ̀ láti ilé tiwọn òun náà ò fẹ́ mọ̀ pé kí ni wọ́n ń ṣe nílé ọkọ mi. So kálukú fẹ́ impose ti ẹ̀ bóun ṣe mọ̀ ọ́ ṣe bí wọ́n ṣe ń ṣe nílé wọn ó fẹ́ impose ẹ̀ lórí partner. So àwọn most of times àwọn ilé náà àwọn ìṣkáàlì máa ń sọ̀dára láti bẹ̀ àwọn problem máa ń jáde láti bẹ̀ tó ṣe pé ní nígbà tó bá tí àwọn bá wá délé ọkọ fáìn ó ti mọ̀ pé ìyá ọkọ mu nìyá ọkọ mu ó ti mọ̀ pé bàbá ọkọ mu ni bàbá ọkọ mu àbúrò ọkọ ńkọ́ ọmọ tọkọ ti bí tẹ́lẹ̀ ńkọ́ ọmọ tó ń gbọ́dọ̀ ọkọ ńkọ́ ọmọọṣẹ́ ọkọ ńkọ́ àbí àwọn tó ṣe ń pè ní ìyàwó ìgbẹ́ jù lọ aslan. Òun dẹ̀ ti wà full of pride already pé èmi tí mo ní masters lọ́wọ́ tí mo ní kinní kan tó máa pe eléyìí ní bọ̀dà how old is he how old is she. So wọ́n ti wulẹ̀ kọ́ láti ilé pé gbogbo ẹgbẹ́ ní ẹni tó bá dẹ̀ ju ẹlẹ́ náà like 2, 3, 4, 5 years ẹgbẹ́ náà sì ní kí wọ́n lè fíìmù ara wọn lé right. Ṣùgbọ́n làákàyè ọmọdé tiẹ̀ ò tí ì gbé wípé ilé wọn nìyẹn mọ́. So family ọkọ náà wá ìpòsẹ̀ pé tó o bá ti lè pe lágbádá ní bọ̀dá tó o ti lè pe tàmẹ̀dọ̀ láǹtí tó bá dẹ̀ pàdé àbúrò ọkọ ẹ̀ gbọ́dọ̀ kúnlẹ̀ kí ni ó ṣeéṣe pé àbúrò ọkọ yìí pé kínú student ẹ̀ ní school. Allahu Akbar. Ó ṣeéṣe pé dẹ́pẹ́ ni tó ti wà lọ́ndà ẹ̀ rí ni kó tó di pé òun kan pàdé ọkọ. So asla ó lè pé wọ́n ti jọ ń pera wọn ní wọ́n ti jọ respect àwọn tẹ́lẹ̀ aṣáájú àwọn míì tó yẹ pé bíi díìsì pé ẹ̀gbọ́n ọ̀rẹ́ ló máa fẹ́ ẹlòmíì ẹ̀gbọ́n ọ̀rẹ́ ló máa fẹ́ tó yẹ pé wọ́n ti jọ ń pera wọn lórúkọ ọ̀rẹ́ ti tẹ́lẹ̀ so tó bá ẹlòmíì nítorí ẹ̀ tó máa lóhùn ò lè fẹ́ nìyẹn àgbà so lágbádá máa dìyà ọkọ òun máa lo ẹ̀ fún. So ọ̀sàríyà ẹ̀ ó máa ń wá láti báwo ni obìnrin ṣe ń bọ̀ láti bí kan ti pọ̀ báwo náà ni ó ṣe fẹ́ bálé ọkùnrin. Ṣùgbọ́n àwọn àna bàbá ìyá ẹ̀gbọ́n tí wọ́n wà ní sáìdì tọkọ àwọn ni wọ́n ti máa ń fi ọwọ́ líle mú ọ̀pọ̀lọpọ̀ kìíní yẹn jù. Tí ọmọ tó ń bọ̀ náà dẹ̀ ti fi ọwọ́ yọ̀bọ́kẹ́ jù mú tóun náà ready láti sacrifice gbogbo pride rẹ̀ yẹn fún pé okay o ní láti wà submissive at least for the sake of ọkọ tó fẹ́ fẹ́. So lára àwọn point tí àwọn in-laws tí wọ́n fi máa ń fa mushkila fún marriage yẹn. Sáàlìyàn ó ní kí ọlọ́mọdé aṣàgbákò irú ọkọ bẹ́ẹ̀ àwọn tá ti wà ní ilé ọkọ ọlọ́mọdé ọ̀làkàyè àwọn ọkọ wa rú àwọn tí ò dẹ̀ tí ì sí níbẹ̀ náà kọ́lọ̀ máa gbé wọn pàdé irú ọkọ bẹ́ẹ̀. Àṣàríyà ọkọ lẹ́yìn gẹ́gẹ́ bí àìsí tẹ́rìbíyà àìsí ẹ̀kọ́ tó tó wọn tí ì tójú bọ́ débi tí wọ́n máa láwọn fẹ́ control ìyàwó. So kálukú sì yìí kó kàn wò pé at least ó ti 25 now ó ti 26 now kí ni làákàyè ẹ̀ kí ni ability ẹ̀ láti control obìnrin kí ni ability ẹ̀ láti handle family ìyàwó kí ni ability ẹ̀ láti handle ọmọ tó bá bẹ̀rẹ̀ sí ní bímọ fine tó bá súnmọ́ obìnrin yóò dòun yóò bímọ ṣùgbọ́n ṣó ti ní tó lè kọ́ ọmọ ṣé tí wàhálà bá ṣẹlẹ̀ ní ìdílé ìyàwó ẹ̀ ṣó ti lè dá sí kí wọ́n ti lè pè é dá sí. Kálukú ló ń wò bá ó ti tó márì ó ti tó lọlé ọkọ ó ti tó mú ìyàwó wálé ṣáàrọ̀ ọpọlọ ẹ̀ mú. So ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ò tí ì tó ìyàwó fẹ́ náà ni à ń ṣèyàwó fọmọ lónìí sí i. Òbí tó wá ṣèyàwó fọmọ òun náà ti wá mọ̀ lọ́kàn rẹ̀ ká lágbájá yóò tí ì ní làkàyè tó ṣe yìí. Tí ọ̀rọ̀ bá wá délẹ̀ tí wọ́n ṣẹlẹ̀ bá dé láàrin òun àti ìyàwó ó máa ṣẹ̀ṣẹ̀ ní láti reverse back to either bàbá ẹ̀ àbí ìyá ẹ̀ kó tó lè pàṣẹ. Lára àwọn tó máa ń dá ìṣkáàlù lẹ̀ nínú márèèjì lélẹ̀. Nígbà tọ́rọ̀ bá ṣe láàrin ọkọ àti ìyàwó bóyá ó béèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀ ní ọ̀rọ̀ tó ẹ kó fèsì fún ni tó ní máa gẹ́ bàbá sí ẹ tó padà wá ní kọ́kọ́ lọ mọ́mì ìyá alágbẹ́dá tiẹ̀ sọ báyìí àdádì ìyàwó mi sọ báyìí kí lẹ rò pé kí n ṣe sí ó fẹ́ rù máa kù àti ìlè pẹ̀lú ọkọ bẹ́ẹ̀ lọ́kọ tó ti tọ́kọ fẹ́ so tínú wọn bá nírú ìyàwó tó ń retí àṣẹ tó ń retí èsì lẹ́sẹ̀kẹsẹ̀ tó ti wá mọ̀ pé ìyá ẹ̀ ló kọ́kọ́ fẹ́ lọ sọ fún àbí bàbá ẹ̀ ló kọ́kọ́ fẹ́ lọ ní láti inform kó tó di pé ó máa lè sọ pé báyìí. So irú ìyàwó bẹ́ẹ̀ ọmọ àjọmọ̀ ní problem lára ọ̀nà tí àwọn òbí náà fi ń gbà kó bá marriage ni. Ànábì ní ẹni tó bá ti rí fóun tó yàwó fẹ́
kó fẹ́ yàwó sallallahu alaihi wasallam. Ṣùgbọ́n ṣé nígbà yẹn ṣé ní bí kàmọ́líyà àtòbìnrin pé sílé ṣe wà ń gbà yẹn kódà bí ò tí ì lówó lọ́wọ́ wọ́n ti ní làákàyè wọ́n ti ní tẹ́rìbíà tí wọ́n fi lè handle obìnrin at very young age wọ́n ti ní ọpọlọ wọ́n ti lé experience bí wọ́n ṣe lè handle ilé kódà ẹ̀kọ́ ẹyọ kan pé méjì mẹ́ta mẹ́rin ṣùgbọ́n nísìnyí ẹlòmíì ò tí ì lè handle gbèsè ayé rẹ̀ òun náà dẹ̀ ti di oníyàwó lé ó ti lọ lọ́mọ so wọ́n wá àwọn ẹ̀kọ́ táwọn ò wá rí gbà pé yẹn kò wá jẹ́ káwọn òbí náà lè jù wọ́n lẹ̀ pé táwọn òbí náà bá tún jù wọ́n lẹ̀ tíyàwó bá ṣàpù lọ ìyàwó náà ló tún máa tún gba control yẹn ìyàwó ló tún máa control yẹn kò ní fà pé ìyá ẹ̀ bàbá ẹ̀ ò ní fẹ́ kíyàwó control yẹn àwọn wá gba control yẹn mọ́ ọ lọ́wọ́ máa ṣe lórí ìyàwó so lára eléyìí náà wà lára tó ń fa dídàrú ilé láti ọwọ́ àwọn àna sálìsàn ọ̀pọ̀lọpọ̀ ṣé mò ń wà pẹ̀lú iṣẹ́ náà wà pẹ̀lú. ẹ wà pẹ̀lú wa à ń show love à ń show like please ẹ̀yin tẹ́ bá ẹ̀ṣẹ̀ join wa please mo ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé please ẹ jẹ́ ká share fídíò yìí ẹ má jẹ́ ká wo obìnrin jọ́ta obìnrin ẹ jẹ́ ká share lẹ́ẹ̀mejì ẹ̀mẹ́ta please ẹ jẹ́ ká click love àti like please thank you à ń gbọ́ yín bismillah. so ìlara tí ó tún máa ń pa àwọn mùsùlùmí yìí látọ̀dọ̀ family ọ̀pọ̀lọpọ̀ ìdílé aslan ọlọ́run fúnra ọlọ́run ló gbọ́lá fọkùnrin ìjọbìnrin lọ bàdàlì sàádà wal basmala àròjálù kan wà mọ́nà alànìsà nínú alukoran ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìdílé náà wọ́n tún ti wá sọ obìnrin di nǹkan yẹpẹrẹ tí islam ò sì sọ di yẹpẹrẹ. Allahu Akbar. ọ̀pọ̀lọpọ̀ lẹ́sìn yìí wọ́n ti bí pé gbogbo response kódà níbi tá a bá yé dé lónìí ní àlè sọ nílùú ìgbàmọ́ nàìjíríà yìí àṣàríyà responsibility ilé nísìnyí wọ́n jọ ń pín in ṣe ni ní responsibility ò lẹ́ẹ̀tọ́ nípa à ń ṣẹ̀tọ́ o kò sí àríjálù kò wá múnà lànìṣá yìí tọ́lọ̀ ń sọ mọ́ǹsì yìí o ní especially ní nàìjíríà ti wà yìí o ẹ̀jọ̀ pín in olú kọ́kọ́ sanwó oná kíyàwó sanwó omi kọ́kọ́ sọ school fees kíyàwó sanwó stationaries bí wọ́n ti ń pín sọ́ǹsì nù ṣùgbọ́n ní àwọn ayé ìgbà tá a ti lò kọjá yẹn kò sí gbogbo tó jọmọ́ bẹ́ẹ̀ yẹn ọkọ rẹ̀ láti gbé gbogbo responsibilities tó jẹ́ tọkọ kíyàwó náà ṣe àwọn ojúṣe ẹ̀ dáwọn ojúṣe tìyàwó so ṣùgbọ́n wọn ẹni tó fẹ́ márì sí yìí ọmọdé ní kó lọ mọ́kọ wálé ọkọ tẹ ní kó lọ mú ìyàwó wálé ó sì wà lẹ́nu pé ń fún lówó oúnjẹ ó sì wà lẹ́nu pé tó bá lọ tó bá bọ̀ ó sì wá ń gbà nǹkan lọ́wọ́ yín ọmọ ọlọ́mọ lọ́dọ̀ òbí ẹ̀ kò sígbà tó mọ̀ ò lè gbà nǹkan lọ́wọ́ òbí ẹ̀ àmọ́ kò ní jẹ́ pé ìtò fẹ́ fi jẹun nìkan àbí ìtò fẹ́ fi ṣayé nìkan tó jẹ́ pé nínú tó ti fẹ́ gbà lọ́wọ́ tó fẹ́ fi tọ́yàwó yẹn náà ọ̀dọ̀ yín náà ló tún ti ń bọ̀ wá gbà lára àwọn tó máa ń fà ṣíkàlù nìyí. so ẹni tẹ́ fẹ́ fi tẹ́fẹ́ sọ pé ó ti tó márì ẹni tẹ́ fẹ́ sọ pé ó ti tó lọ ilé ọkọ ẹni tẹ́ fẹ́ sọ pé ó ti tó fẹ́yàwó ẹ gbọ́dọ̀ mọ kí ni means tó máa fi máa ṣe kinní yẹn tó máa fi máa rànnù life program kọ́lẹ́ fún yẹn tó máa settle lọ ẹ gbọ́dọ̀ mọ̀ pé ṣó ti ní tí yóò tẹ̀ tí ì sílẹ̀ lẹ́nu at least a lè fọ́ sí pé ẹni tó níṣẹ́ lọ́wọ́ tí ò bá tí máa yọ owó èèyàn mẹ́ta èèyàn mẹ́rin at least á bọ́ ẹnu ara ẹ̀ á bọ́ ẹnu ìyàwó ìgbà tó bá ti ń bọ́ ẹnu ara ẹ̀ tó ń bẹ́nu ìyàwó òun náà á máa gbìyànjú bó ṣe máa tún lékún torí tọ́mọ bá wọ̀ ṣùgbọ́n kò sí ọ̀pọ̀lọpọ̀ lóde nísìnyí wọ́n ń ṣàwó wedding jọ ni ìmọ̀rí àwọn ọmọ ti bí mílíọ̀nù wedding kan máa organize wọn ká ṣé lágbájá ta mọ̀ náà tí wọ́n bá ti ń parí ìyàwó báyìí tó mùsùlùmí láti ti bẹ̀rẹ̀ nìyẹn tó ọ̀pọ̀lọpọ̀ òbí òfin mójútó pé tó bá tiẹ̀ kódà kó jọ́ ọmọ obìnrin náà fẹ́ fà kọ́kọ́ tí ẹ bá rò pé ń jọ́ tọ́kọ̀ ò bá mówó wálé ń kọ́ bá rò bẹ́ẹ̀ ojú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọdé ti fẹ́ sí i kò sẹ́ni tó fẹ́ bọ́kọ ṣe bó ṣe gbà lé nínú ìyẹn mọ́ so tó bá ti ń lò lóṣù méjì oṣù mẹ́ta oṣù mẹ́rin ẹlòmíì máa ti ṣúgà kí ló dé so wọ́n tó bá yẹ kóun náà ní tó lè sọ dowó lọ́wọ́ rẹ̀ kódà kó jẹ́ pé iṣẹ́ kékeré kan bọ́jà kékeré kan náà òbí náà máa dá ọmọ rẹ̀ kódà lóbìnrin táwọn kẹ́ at least níjọ́ tó bá lọ́kọ bá ní kò sí kò ní padà wálé wá gbára ìsìnkú kàkiri níjọ́ tọ́kọ ò bá mówó wálé kò ní sọ pé mọ́mì ẹ̀jẹ̀ bá mi fi pòògùn kan ránṣẹ́ ó máa ń wà embarrassing náà fóbìnrin náà ń gbà míì ó máa ń jẹ́ kẹ́lẹ́ nínú ọwọ́ àfọ̀ṣẹ́tẹ̀ tó máa fi òpin wo tó bá kànáà kí n máa
máa ṣe báyìí jẹ́ kí kúkú kúrò ní márèjì yìí. So lára àwọn mùṣkílà láti ta máa ń rí nìyí. Ó jẹ́ níwọ̀nba ṣókí kí àwọn ìbéèrè tó máa tẹ̀lé. Alihamdulilayi Rabbil alamin. Fún àǹfààní ẹ̀yin tẹ́ bá mọ̀ pé bóyá ẹ fẹ́ pè wọlé, nǹkan ó dàbí pé lẹ́nu ijọ́ mẹ́ta mo rí èèyàn kan tán ní ọ̀sẹ̀ pé bóyá àwọn fíìl pé bóyá kò, because ìgbà míì wà á máa ń pè wọlé, ìgbà míì a máa ń fún àdè máa ń pè wọlé, ó depend lórí báwo ló ṣe lọ sí. Tó wọ́n lè jẹ́ pé bóyá ẹ fẹ́ type question yín ká jù sí àwọn sísá wa láti lè dáhùn. Lórí èyí tẹ́ dáhùn yìí, a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Allah subhanahu wa ta'ala, bẹ́ẹ̀ náà dẹ̀ la tún dúpẹ́ fún Ọlọ́run fún yín náà wípé kí Ọlọ́run máa pa làákàyè yín. Ṣókí ni ọbẹ̀ oge, kódà gan níwọ̀nba èyí tẹ́ dáhùn yìí gan, ó ti tó kéèyàn wá jókòó kalẹ̀ láti wò wípé ṣóòótọ́ ni nǹkan yìí tàbí òótọ́ kọ́. Lórí ọ̀rọ̀ àwọn tí ìlọ tẹ́ sọ yẹn, màá fẹ́ kẹ́ tún tẹ̀síwájú díẹ̀ ń bẹ̀ wípé because àwọn nǹkan kan wà tó jẹ́ pé ó yẹ ká gbà fúnra wa. Ibẹ̀ yẹn náà dẹ̀ rèé wàhálà tó wà ń bẹ̀. Ẹ máa rí obìnrin míì, ilé ọkọ ẹ̀ ló ti wá, ó wá na ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ ni. Òun wá láti ilé ọkọ tiẹ̀, ó wá dá sẹ̀ríà fún ìyàwó ẹ̀gbọ́n tiẹ̀. Ó ń bú ẹ̀gbọ́n mi, tàbí ẹ̀gbọ́n mi sọ wípé, tàbí kinní kan sọ wípé, tàbí ó ní ó sọ̀rọ̀ bákan sí màmá mi. Wá ètò lórí láyà láti lè sọ̀rọ̀ sí ìyá mi. A ti rí obìnrin tó kúrò nílé ọkọ tiẹ̀ tó wá kó ẹrù obìnrin ẹgbẹ́ ẹ̀ jáde nínú ilé ọkọ, bóyá ìyàwó àbúrò ẹni tàbí ìyàwó ẹ̀gbọ́n ẹ̀, tó wá ráyà láti lè wá kó ẹrù ẹ̀ jáde wípé ó máa lọ ní sẹ́ẹ̀. Subhanallah, ó máa lọ ní sẹ́ẹ̀. Ọkọ náà dẹ̀ ní kọ́tà tí mi bá ti sọ ni mo sọ. Ẹ bá wa sọ díẹ̀ nírú bẹ̀yẹn. Mo ti sọ ní pásítì tẹ́lẹ̀ bóyá kí wọ́n kọ sí wẹ́wẹ́. Bẹ́ẹ̀ni. Láàárín tí ó ń fa àwọn yẹn náà ní màtúọ̀ ọkọ yẹn sẹ̀. Ṣé ní tọ́pọ̀ ò bá ti màtúọ̀, àwọn ohun tó máa jáde ń bẹ̀ ò ń ṣe díẹ̀ o. Kò ń ṣe díẹ̀. Kò sí ọkọ tó máa mature enough láti jẹ́ ọkọ. Kódà kí ìyàwó ẹ̀ wà at fault, tó máa wá gba kódà kó jẹ́ ẹ̀gbọ́n ẹ̀, tó máa wá gbà láàyè pé kó máa wá bọ̀ òun discipline ìyàwó òun, àbí kó wá bọ̀ òun pack ẹrù ẹ̀ jáde. There was one incident tí mo ṣe ìdá, kí n sáré mú yẹn náà wá gẹ́gẹ́ bí kíní. Ìyá ọkọ àti ìyàwó ni wọ́n ní issue, ọkọ ò dẹ̀ sílé. Ìgbà tí ọkọ máa dé, ìyá ọkọ ló kọ́kọ́ rojọ́. Ìyá ọkọ ń rojọ́ fún ọkọ lọ́wọ́, òun ni ẹ̀gbọ́n ọkọ wọlé. Bẹ́ẹ̀gbọ́n ṣe wọlé tó ń gbọ́ mami lágbájá ṣe nǹkan tuntun báyìí fún yẹ̀dẹ̀ dúró kí lágbájá ní kẹ́ tó ṣe máa sọ kiri. Ó kàn wọlé lọ ń kó ẹrù ẹ̀ jáde, ọkọ ní rárá o. Tó bá pẹ́ bá ń kẹ́rù ẹ̀ jáde sí pé toró ṣe màmí. Ṣé tiẹ̀ ló máa kó wọlé? Tó bá kó tiẹ̀ jáde sí yìí, ṣé kì í ṣe tí wọ́n lọ máa wà ní sáṣìn pé mo ṣẹ̀ ń wáyàwó mi? A máa parí ẹ̀. Ẹ jẹ́ kóun náà sọ tẹnu ẹ̀, kò sí èkó rẹ̀ sẹ́jọ́ tó fẹ́ rò náà tó fẹ́ jàre màmí. So ọkọ ló ń láti ó ń dájọ́ indirectly. Mo rò bẹ́ẹ̀ ń gẹ̀tì mi. Bẹ́ẹ̀ni, a wà pẹ̀lú yín. Kò cover ìyàwó directly, ó ń cover indirectly. Kò dẹ̀ fún ìyá ẹ̀ náà lẹ́bi pé ẹ ṣe máa sọ pé ìyàwó mi adúrún tó báyìí. Ọ̀gbọ́n pé kò tí ì gbọ́n tíyàwó fẹ́ sọ òun, ìyàwó tí ìwòlẹ̀ yọjú rárá o. Ó ń sọ fún ẹ̀gbọ́n ẹ̀ tó ń fẹ́ lọ máa pẹ́rù ẹ̀ jáde pé tẹ́ ẹ bá pẹ́rù ẹ̀ síta ń sìn, ṣé ẹ̀yin lẹ máa kó tí yín wọlé? Káwá gbà pé ẹ̀ lè kó tí yín wọlé, ṣé kí n tún ṣẹ̀ṣẹ̀ wá padà sí àpọ́n kí n wá lọ máa ṣẹ̀ṣẹ̀ wá máa ṣàṣì fún ìyàwó mi? Tí tó ń dẹ́ ló ṣe yìí ń sìn yìí, ok fine, ẹ̀ṣẹ̀ ni. Ṣùgbọ́n ẹ jẹ́ kóun náà sọ tẹnu ẹ̀, bó ti ẹ̀ yẹ pé kò lè ráwìí jàre wí. Ìyá tó ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ tó ń bínú, ó ti kọ́kọ́ ààrẹ gan ti kọ́kọ́ wálé pé ọmọ gan ò sí ní ṣáìdì ìyàwó, at the same time kò sí ní ṣáìdì ìyá ẹ̀ náà. So tọ́kọ bá ti wà matured enough láti jẹ́ ọkọ, kò sí tí ẹ̀gbọ́n ọkọ àbí ìyá ọkọ àbábúrò ọkọ gan kan fẹ́ lórí láyà láti wá ṣerú nǹkan bẹ́ẹ̀. Kódà bí ìjà tiẹ̀ ṣẹlẹ̀, á ń bèlè ọmọ tí wọ́n kọ́ láti ilé eré náà tóun náà gbẹ̀kọ́ dáadáa. Bó ti yẹ pé ọ̀pọ̀lọpọ̀ ìyá ọkọ náà ló wà lẹ́nu,
wọ́n tẹ̀lé obìnrin tó bá ti yàyàkuyà níyàwó àwọn ni wọ́n máa ń di wèrè nínú ìyá ọkọ. Tí ò gbà kí ọkọ ẹ̀ ṣe fún un nígbà tó wà níyàwó yẹn ó máa wá máa ti ọmọ ẹ̀ kó ṣe fún ìyàwó ẹ̀. Obìnrin tó bá ti ya wèrè nígbà tí wọ́n wà níyàwó ká lọ máa ṣọ́ wọn dáadáa tí wọ́n bá dìyà ọkọ náà wọ́n mọ̀ síwìn ni. So tí òun ò gbà yẹn òun ló máa impose lórí ìyàwó pé dandan o gbọ́dọ̀ ṣe. Ṣùgbọ́n kí gbogbo òbí tí wọ́n wà lórí agbọ́nrin yìí náà máa rántí báwọn náà lọ́mọ obìnrin. Táìmù tí wọ́n ń ṣe lọ́wọ́ yẹn náà ọmọ wọn obìnrin náà máa wò wọ́n pé after all ìyàwó ẹ̀gbọ́n mi ni náà ó yẹ kó lè kúnlẹ̀ kí ni. Wọ́n náà máa bira ẹ pé ṣé tí wọ́n náà bá lọ fẹ́ èèyàn kan ṣé o lè kúnlẹ̀ káàbùrò ọkọ ẹ̀. Tó bá wò pé after all ó wá fẹ́ wa ń lé wa ni náà ó yẹ kó lè paṣọ ogun wa kó lè fọ̀. Bira rẹ pé ṣé tí wọ́n náà bá lọ fẹ́ ẹlòmíì ṣé wàá kó aṣọ ẹ̀gbọ́n ọkọ wàá kó ti ìyàwó ẹ̀ wàá kó ti àbúrò ọkọ wàá kó ti ìyá ọkọ wàá kó ti bàbá ọkọ ó sì mọ ọ̀fọ̀. Kó tó frustrate life ìyàwó ọmọ ẹ̀ bira ẹ pé ṣé wọ́n lè ṣe bẹ́ẹ̀ fọmọ ẹ̀ náà lé ọkọ. Kó tó frustrate life ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ bira ẹ pé ṣé tí wọ́n náà bá wọlé ọkọ ṣé wọ́n lè ṣe bẹ́ẹ̀ fún ẹ kó gbà. Kó tó frustrate life ìyàwó àbúrò ẹ̀ bira rẹ pé ṣé wọ́n lè ṣe bẹ́ẹ̀ fún wọn náà nílé ọkọ tiẹ̀ náà. So tá bá ti lè ríra wa wọ́n ní hasib nafsak kọ́bùlà àǹtọ̀ hasab tó bá kọ́kọ́ ṣèṣirò àìfúnra ẹ̀ náà ẹni tó fẹ́ ṣèṣirò ẹ̀ náà wọ́n bá tẹ̀ ló máa rí sí. So kò tó ṣèyàn tó bá ti kọ́kọ́ bí pé ṣé tí mo fẹ́ ṣe iṣẹ́ tó máa ṣe fíìmù náà ṣé màá lè gbà. Kódà ní ìyàwó yẹn ẹlòmíì rúdù láti lé mi. Òun ṣe pé bóyá àwọn ìyá ọkọ àbí ẹ̀gbọ́n ọkọ àbábúrò ìyá ọkọ ẹ̀ náà ni wọ́n ń béèrè fún nǹkan tó pọ̀ jù. Ṣùgbọ́n torí òun náà ti gbé pride wá láti lé ká ọkọ mi mo wá fẹ́ náà kò ń ṣẹ̀yìn mo wá fẹ́. So fámìlì ọkọ nílẹ̀ Yorùbá dẹ̀ máa ń káràmásìkì kí ìyàwó pọ́n wọlé bó ṣe yẹ pé gbogbo ẹ̀ náà gbọ́dọ̀ wà níwọ̀ntúnwọ̀nsì. Ṣùgbọ́n tọkọ yẹn bá ti kọ́kọ́ máa ṣúọ̀ aslan tí tóun náà ń ṣe ọkọ ó ti tóyàwó fẹ́ tó ló ti lè bímọ tó rátọ̀ ẹ ti lè dọmọ tó ti ní làákàyè tá a ti lè kọ̀ǹtró ilé. Tíyàwó bá tiẹ̀ máa gún ìyá ọkọ tó máa gún àbúrò ọkọ tó máa gún ẹ̀gbọ́n ọkọ ìwọ̀nba ló máa mọ̀. Ṣé mo ti dáhùn ìbéèrè ní jẹ́ bẹ́ẹ̀ yẹn mà? In short, alihamdulilayi rabbil alamin alihamdulilayi rabbil alamin. Ṣe rí àwọn nǹkan tó àwọn kinní yìí bí èèyàn kan tó rí topic yẹn ní ọ̀sán yìí tó pè mí lórí ọ̀rọ̀ tó lórí nǹkan tá à ń treat wípé nǹkan tá a fẹ́ gbéyẹ̀wò yìí pé àwọn láìkẹ́ wípé in short inú àwọn dùn bọ̀ tó wà ń bẹ̀ ni wípé ó fẹ̀ ó jẹ́ ibi agbami tó tóbi gan ni wọ́n ti ẹ̀ ń béèrè gbà ṣáwa lè parí ẹ̀ lé ní mo níbi tá a bá sọ́dé náà ni àdẹ̀fẹ́ fi time púpọ̀ mi ìfẹ́ jẹ́ ká lò ju 1 hour lọ torí àwọn tó máa lo data tó fẹ́ wò láti Nàìjíríà náà nǹkan tó jẹ́ pé a máa tẹ̀síwájú kọ́lọ̀ ń gbà wá láàyè kọ́lọ̀ ń fún wa láàyè jù báyìí lọ ni. Ṣe rí èyí tó jẹ́ foundation ó ní báwo lo ṣe kọ́lé by the time tó bá kọ́lé tí foundation yẹn tí ò bá wà solid ilé yẹn kò sígbà tí ò ní máa di wípé ẹ̀gbẹ́ ń wọnú ẹ̀gbẹ́ ń yẹ̀ iwájú ń lọlẹ̀ ẹ̀kíní kan tàbí wá lọ rí inú omi ń sìn ó lọ ṣe foundation sínú ẹ̀ foundation yẹn ò tún wà solid kí ló fẹ́ gbẹ̀yìn irú ilé bẹ́ẹ̀ yẹn ó pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú marriage nìyẹn. Ṣe rí tíyàwó bá ti lè sọ wípé èmi ni mo gbọ́ tán tọkọ náà bá sọ pé òun gbọ́ tán kò sígbà tí wàhálà ò ní máa ṣẹlẹ̀. Ṣé tí wọ́n rí èyí tó tún wá ń ṣẹlẹ̀ gangan ń sìn ni wípé níwájú lẹ́yìn lọ́tún lọ́sì especially nínú àwa ọ̀dọ́ mùsùlùmí ó believe wípé obìnrin ti pọ̀ jù àwọn kírísítẹ̀nì gan bí ìgbà tó jẹ́ pé ayé kan náà kọ́ la jọ wà ní o bí ìgbà tó jẹ́ pé ayé kan náà kọ́ la jọ wà ní ó pọ̀ mọ́ àwa mùsùlùmí lára débi wípé respect yẹn ò sí fún obìnrin mọ́ obìnrin míì kó má wúkọ́ nínú marriage yẹn ni má wúkọ́ o tó bá wúkọ́ tí kò ẹ bá pọ̀ jù the next thing tó máa gbọ́ ni wípé màá fẹ́ yàwó lé ẹ̀ ara ẹ̀ balẹ̀. Màá fẹ́yàwó lé ẹ ìyẹn ló fi ń threaten obìnrin ẹni tó dẹ̀ fẹ́ fẹ́yàwó yìí ọ̀pọ̀lọpọ̀ ẹni tó fẹ́ fẹ́yàwó yìí bí nǹkan tẹ́ sọ ni ẹ kọ́kọ́ sọ níbẹ̀ ọ̀rọ̀ yẹn wípé ẹlòmíì wà
ó ti bímọ ó tún ti lọ́mọ ọmọ kódà gan òun gan ẹni tó yẹ kó sì máa gbẹ̀kọ́ lọ́dọ̀ àwọn òbí ni kódà gan ó dẹ̀ ti lọ́mọ ọmọ. ẹ understand gbogbo ibi tí àwọn nǹkan yẹn tó ti ń wọ́ wá ibi tí ọ̀rọ̀ yẹn ti ń wọ́ wá sí ọ̀dọ̀ àwọn obìnrin especially mo tún repeat ẹ̀ wípé àwọn obìnrin nínú Islam nínú mùsùlùmí bóyá ní Nàìjíríà ni o 80% kò sí respect mọ́ nínú marriage yẹn mọ́ láti ọ̀dọ̀ ọkùnrin àti látọ̀dọ̀ àwọn ìyá àtọ̀dọ̀ àwọn in-laws sí obìnrin yẹn torí ó rí gẹ́gẹ́ bíi wípé tó bá lọ ó máa fẹ́ lòmíì ni. ẹ understand ṣé mo wípé nǹkan táwa face yàtọ̀ sí nǹkan tí Christianity face àti ní pé me and my husband but lọ́dọ̀ àwa mùsùlùmí a dẹ̀ ṣe àwọn nǹkan yẹn àṣìgbọ́ ni ní ọ̀dọ̀ ẹ̀yin tẹ́ ká pálí tó pálí ọ̀rọ̀ kéwu ń sìn Ọlọ́run sọ wípé fẹ́yàwó kan fẹ́ méjì fẹ́ mẹ́ta fẹ́ mẹ́rin tó bá lè ṣe déédéé ni bọ́ tó bá lè ṣe déédéé fẹ́ ẹyọ kan ṣo péré tó bá wá fẹ́ wọn tó bá ṣe déédéé ìjìyà ń bẹ́ẹ̀ fún ẹ but lọ́dọ̀ tí wàá ń sìn kò sí ẹni tó ń kò tibẹ̀ yẹn tẹ bá rí ṣèkì tẹ bá rí yá ṣèkì àtọmọ ṣèkì àti àáfà kékeré àtàfà ńlá mélòó lọ́hùn sọ òun ló ń rè nínú Islam fẹ́ mẹ́rin ẹ máa gbọ́ ọmọ wa sọ wípé ṣèbí súnà ni wọn ò ní kóòtù wípé kí ni súnà kí ni Ọlọ́run Allah subhanahu wa ta'ala kí ló sọ nípa ọ̀rọ̀ wípé àwọn orí èèyàn kan tó jẹ́ wípé Christian ni ó dẹ̀ ń ṣe lecture báyìí ó dẹ̀ dúró láti máa fọwọ́ ẹ̀ sọ̀yà wípé mùsùlùmí nìkan òun ló pe lẹ́yìn wípé kí ọkùnrin kó fẹ́ ìyàwó ẹyọ kan ṣo péré òun ló kò tí bíbà Christian lẹ́ni tá à ń sọ yìí tó kò tiẹ̀ tó yanjú wípé Ọlọ́run ní òkè tó bá lọ fẹ́ méjì ìṣòro lè ṣe how much more wípé ká wá wo ìyá ọkọ ó fẹ́ ìyàwó méjì ò tí ì dá ọmú ò tí ì mú ọmú tán lẹ́nu kó tó fẹ́ ìyàwó méjì ó tún wá fẹ́ ìyá ẹ̀ mọ̀ ìyá ẹ̀ ti di mẹ́ta ó wá fẹ́ ìyàwó mẹ́ta ìyá ẹ̀ ti di mẹ́rin tó àwọn ọkùnrin kan wà lákàyè wọn ò stand débẹ̀ láti ẹ̀ ti sọ wípé àwọn fẹ́ stand ìyàwó ẹyọ kankan débi ìyàwó méjì tó dẹ̀ jẹ́ wípé àwọn gangan ló ń kún nǹkan yìí lọ́wọ́ gangan àwọn gangan ló wà ní àwọn ní foundation wọn yẹn ò strong tó jẹ́ wípé ọkùnrin míì wà ìyàwó tó fẹ́ òun ìyá ẹ̀ níyálé ìyàwó yẹn níyàwó torí anything tó bá ṣẹlẹ̀ ọ̀dọ̀ ọ̀jẹ́ ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ó máa kọ́kọ́ lọ sọ́dọ̀ àwọn ni mommy's boy ó máa kọ́kọ́ lọ sọ́dọ̀ ìyá wọn náà ẹ̀mọ́ mi ọ̀má mi ọ̀yá mi ọmọ ìyàwó mi nǹkan báyìí ló ṣe kinní kan torí pé a jẹ́ abiyamọ kò sí ẹni tó fẹ́ rí ọmọ ẹ̀ náà kò sí ó ní èèyàn ò lè so lẹ̀kẹ̀ mọ́dì kó fọmọ ẹlòmíì ṣọmọ báwo ni Yorùbá ṣe máa ń pòwe yẹn ọkọ tó kọ́kọ́ wá sọ́dọ̀ ìyá ẹ̀ náà tó sunkún wá wípé nǹkan báyìí lòun fèsì pẹ̀lú ìyàwó òun kò sí bó ṣe lè jẹ́ tábánikà wò bóyá 80% àwọn ìyọkọ ló máa sọ wípé ọmọ mi tó bá jábùrú ẹ̀ ń kọ́ fàámọ́ra báwọn obìnrin kún ṣiṣẹ́ máa ń rí nìyẹn bọ́lá wípé mẹ́rin Ọlọ́run sọ ó lè fẹ́ ọkàn lè fẹ́ méjì àwọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin mi ò máa ní kí ni ọmọ kókó ò lè wá dààmú ọmọ mi o mi ò fẹ́ fún wàhálà o mi ò fẹ́ fún fìtínọ́tì o àwọn máa lọ ní o tiẹ̀ tí ì ní gbọ́ tẹnu ẹ̀ àwọn tí ń sọ pé kódà gan létà gan lọkùnrin mi gan máa sọ pé mọ́ àmì ṣó tó yẹn torí pọ́rọ̀ yìí ń gbé mi inú mi ìdẹ̀rẹ́ ni tí mo fẹ́ bá sọ ó ní mo ṣe fẹ́ bá yín sọ wípé kí n kàn tiẹ̀ ọ̀rọ̀ márèjì níbi tó ti ń ó wọ́ wá látọ̀dọ̀ obìnrin ó wọ́ látọ̀dọ̀ ọkùnrin bọ̀ wípé pé márèjì tí ò láàsì mọ́ ta ń sọ ní èní yìí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin òun ló fi ọ̀rọ̀ márèjì ẹ̀ sórí ọwọ́ fámìlì ló ń rùlù lé ní underground àwọn fámìlì tó bá jẹ́ pé wá bòde náà àwọn ló tún máa wá gbé jáde tìyàwó yẹn wípé wo àwa dúró síbí o tó o bá fi tiwa ṣe ò ní dúró àwọn tó bá jẹ́ pé òbóde náà fún bẹ́ẹ̀ yẹn ìjà ogun abẹ́lẹ̀ ló máa jà kódà gan níbi tí ọkùnrin míì tí ò ní bẹ̀rù Ọlọ́run dé ẹjọ́ tó bá lọ rò fún àwọn fámìlì ẹ̀ yálà ìyá ẹ̀ ni o yálà àbúrò ẹ̀ ni o òun ló máa fi ṣèdájọ́ fún obìnrin yẹn
táwọn bá tẹ̀ ti ṣèdájọ́ fóbìnrin yẹn inú ilé yẹn ò ní dùn mọ́ obìnrin yẹn ó ti bẹ̀rẹ̀ sí ní kan nìyẹn tí ọlọ́run bá kádàrá epóbìnrin yẹn máa wà ń bẹ̀ ni tí ò bá kádàrá ó ti di dandan epóbìnrin yẹn àwọn ò wá mọ̀ wípé ìbànújẹ́ ayérayé làwọn ń fi ọmọ ẹlòmíì sí bíkọ́ ẹlòmíì máa sọ wípé nǹkan tóun bá ṣe fọ́mọ ẹlòmíì torí pé òun náà bímọ obìnrin níbi aráàsì ègún burúkú ló ń gé sí orí ara ẹ̀ torí kò ro àròjinlẹ̀ bó ṣe mú nǹkan yẹn pẹ̀lú bó ṣe bíkọ́ bóyá máa mú tí ọmọ ẹ̀ kọ́ lóye máa mú tọmọ ọlọ́mọ bíkọ́ ìwọ tó bá gbẹ́jọ́ lẹ́nu ẹ̀gbọ́n ẹ̀ yálà àbúrò náà. ẹ jẹ́ kí sáré ẹ jẹ́ kí mú nǹkan nítorí àsìkò. ok. ní apá ibi tó ní oníyàwó púpọ̀ ọdẹ yìí Sharia Islamically ọlọ́run yọ̀ǹda fọkùnrin láti fẹ́ kọjá ẹyọ kan. bẹ́ẹ̀ni. tàǹdùlù zaujati Islam fara mọ́ àmọ́ láwọn òfin tó jẹ̀jẹ̀ ń pè ní òfẹ́ sí àbí ká sọ wípé ó kéré ní ọkùnrin tó tó òfin yẹn ta lè ṣí mọ́ ẹni tó wà lọ́ndà pé ó tọ́ sí nínú àwọn tó ń ṣe lè nìsín. àwọn kájẹ̀ fún àwọn sọ̀hábà káfà àwọn tàbí àwọn bàbá tó súnmọ́ àsìkò tiwa yìí ká fi ṣí kódà ní sáìdì ọ̀dọ̀ tiwọn náà àwọn náà gbà páwọn ò tó ṣe. ṣùgbọ́n lóde òní ìsinyìí kódà ẹ máa rẹ́ni tẹ́ pé kò tí ì lè control life rẹ̀ personally ó máa rẹ́dì láti fẹ́ ìyàwó mẹ́rin tó bá dẹ̀ ti ní ìyàwó kan ó ti ní problem méjì tó bá ti ní méjì ó ti ní problem mẹ́rin tó bá ti lè tí àwọn ẹbẹ̀ lè pé mẹ́rin ẹ lọ gbà wọn tó ní ó ti ní problem mẹ́jọ tó fẹ́ máa yanjú títí ìyá ẹ náà bá wá kun tọ́lọ́run bá ní kí ìyá ẹ náà dápẹ́ kò fún ẹ àṣẹ pé ó pé mẹ́wàá. so ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó fẹ́ gbéyàwó tó fẹ́ fi ìyàwó ṣe pàṣán fún ìyáálé nísìnyí wọn kì í padà mọ̀ káwọn náà làwọn ní pọ́blẹ́mù ṣùgbọ́n tó bá ṣe ń pè ní orí súnà tọ́lọ́run tànábì ló fẹ́ ṣe sí kíkà mo ti fẹ́ àkọ́kọ́ mo at least òun náà wàá lè máàkà rẹ̀ ọ̀rẹ́ hasib náà ṣàkọ́bla àǹtọ̀ hasa tó bá lè gbé fáìlì ìgbésí ayé ẹ̀ màámọ́là ẹ̀ pẹ̀lú first wife ẹ̀ tó bá gbé kalẹ̀ pé ṣé mi ìṣàbòsí ká kọ́kọ́ lọ́mọ kínní kan pé ọkùnrin ò lè tóbìnrin lọ́rùn. bẹ́ẹ̀ni. tí gbogbo obìnrin bá mú yẹn dání àní ní problem kọ́kọ́ lọ gbà yí pé a lè tẹ́ra wa lọ́rùn. bẹ́ẹ̀ni. ó ní àwọn nǹkan tí mo ti dá sínú àwọn tọ́pìkì báyìí rí wọ́n ní kí ló wọ́n bí mi pé kí ló lè ta àárín tí yẹ pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ń fẹ́yàwó mọ́sínẹ́sù láṣàrúbá àlẹ́ yìí kálukú ń wá virgin káàkiri ni kálukú ń wọ́ ọmọ kékeré tó jìnnà sọ́jọ́ orí wọn gbé káàkiri ni ẹ máa rẹ́ni tó ti pé 40 years tó fẹ́ ṣe mọ́sínà á lọ ọmọ 15 years ìyàwó tó fẹ́ ọmọ 14-15 years lé lórí òun ti 35 ọmọ 14 years náà ọ̀tọ̀ kí lo expect kó gbé wá bá ẹni tó ti pé 35 years ìwọ náà tó fẹ́ ọmọ 13 years 14 years ìwọ náà ti pé 45-50 kí ló fẹ́ ọ̀fà ẹ̀ láti fi dá dúró sínú marriage yẹn. tabala fẹ́ tẹ̀lé súnà ànábì lórí tàádùdù zaujat kákọ́kọ́ bẹ̀rẹ̀ ní tànábì náà ti bẹ̀rẹ̀ ẹni tó ju ànábì lọ fún 15 years lànábì fi bẹ̀rẹ̀ kò sẹ́ni tó fẹ́ ẹni tó ṣe déédéé ọjọ́ orí ẹ̀ ń sìn bẹ́ẹ̀ ní ẹni tó jù lọ. tó kálukú ń pẹ́ súnà síbi tó dùn sí. bẹ́ẹ̀ni. ó ti mọ̀ pé àdíà tóun bá fẹ́ ó ti rí pé ìyàwó alákọ̀ọ́kọ́ tóun fẹ́ yìí bí ìtakùtà àdúgbò sàwùjáàtì o nínú ẹ̀ mọ̀ wá o. so ó ti rí pé ìyàwó alákọ̀ọ́kọ́ tóun fẹ́ yìí òun ti lò ó gbó débì kan lára tí ìṣẹ̀lẹ̀ àdẹ́ ní ká torí ẹ̀ fẹ́ ìyàwó náà at least bóyá ilé àgbà tí obìnrin máa ń yára dàgbà jọkùnrin lọ bóyá ara eléyìí ò fẹ́ gbé eré mi mọ́ àbáwọn nǹkan míì náà ló fi òkúta jẹ́ ń fẹ́ mi àtàwọn nǹkan bẹ́ẹ̀ tọ́lọ̀ ní ká torí ẹ̀ ká fi ṣe tàbíjù ṣùgbọ́n tí ò bá ti sáwọn yẹn tó bá ṣe ń pe ní ó ti ṣẹ̀mí aṣáára àwọn tó ṣe ń pe ní ìyàwó tó bá nílé ẹ̀ ó ṣe ẹlẹ́ṣẹ̀ kan tóbìnrin kóhun ò lè dáríjì kí ló ṣe lọ fẹ́ mi àṣẹ ń pe ní òtórí tọ́lọ́ àtànábì ṣe mọ́ sí tó ṣe ń pe ní toró ṣẹ̀ ẹ́ àbí toró ó níwà kan tó wù sí ẹ àbí toró ṣe kíní kan fún ẹ lórí pé òun náà dẹ̀ máa dá sẹ̀rí àfún
o fasting ò kọ́kọ́ ní ládàá kó o ṣe mọ́ síná nípa o ṣe tààtù ìzọ̀jà àti o ṣe súnà náà o kọ́kọ́ ní ládàá o tún wá gbẹ̀ṣẹ̀ pé o fi súnà tó ló ṣe o fi jẹ nìkejì níyà ìyá ẹ̀ tí wọ́n máa tún wá kọ̀ ìyá ẹ̀ lẹ̀ fún ṣùgbọ́n tó bá ṣe pé nígbà náà ọ̀pọ̀lọpọ̀ ìyàwó tà náà fi sọ̀rọ̀ láàrin àṣà táwa ní káwọ́ ọlọ́run ló dá tó ṣe pé ní tọ́nà bá sọ pé òun tún fún ẹ lélẹ̀ àlọ́bí àti máa sáfẹ́ mélòó ni kí wọ́n sọ pé mo ní ọlọ́run wa máa sọ ń gà ṣé òun apè nǹkan lẹ́tọ̀ọ́ fún ẹ òun sọ́dẹ̀ wọ̀ fún ẹ ṣé òun bẹ̀rù àwọn ìyàwó ẹ ní àbóhùn kò pé kí ni wọ́n kọ́ má bàa bínú ọlọ́run ló tún ṣẹ̀ṣẹ̀ máa pàṣípèrè ànábì ká ànábì tó ṣe kó tó gbà láti tún fẹ́ mi ṣùgbọ́n lóde òní ìsinyìí a ti ka fífẹ́ ìyàwó lé ìyàwó kúnnú pàṣán ìyàwó. Allahu Akbar. tó ṣe pé ní ìyàwó kan bóyá ìyá ọkọ ẹ̀ ló bá ṣẹ̀ ní òfúnra ìyá ọkọ gan ló máa mélòó mi wà pé toró jẹ́wọ̀ nìkan ló ṣe ń ṣe gbogbo dáadáa tó ń ṣe yìí. wọ́n tábà lọ wo àwọn ìyá ọkọ tí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ tábà lọ wo àwọn ẹ̀gbọ́n ọkọ tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ tábà lọ wo àwọn àbúrò ọkọ tí wọ́n máa sọ pé ọ̀dà mi máa wọlé tó bá ti ṣe wòye máa gbọ́n bí màá bá ń wọ ọmọ kan tẹ́ máa fi ṣe refreshment tẹ́ bá lọ wò wọ́n ẹ̀ rí pé láyé tiwọn náà dáadáa ni wọ́n rí ẹni tó bá máa ń san ẹ̀san ìkà lòun náà kódà kó jábù ẹni yẹn ń ṣe àlọ́bìnrin áṣìlì lámà àṣàyè tó bá jẹ́ aburú níyàwó yẹn gan ṣe tó wà láti kí wọ́n fẹ́ yàwó mi ìlé ẹni tó bá jẹ́ èèyàn dáadáa máa gbìyànjú bó ṣe máa dáa ni kò ní jẹ́ pé káwá lọ wo pé kíni nísìnyí tó fi fẹ́ yàwó kejì kíni nísìnyí tó fi pé mẹ́ta kíni nísìnyí tó fi pé mẹ́rin kó wá jẹ́ pé òun fi wọ́n ṣe pàṣán ìkan òun fi ìkan ṣe pàṣán fún gan ni ìwọ náà máa padà ní problem at the end of the day because nínú ìgbádùn tiẹ̀ náà ni káwọn méjèèjì wà in good terms nígbà tí ìtó dẹ̀ wà alé tẹ́lẹ̀ tẹ́ ẹ̀ bá ti jọ gbọ́ra yín tẹ́ bá ti jọ ní problem ìtó dé nò ẹ̀ níjọ gbádùn ara yín náà so níbẹ̀ náà lè máa sí òpin eléyìí náà ti gbádùn ẹ̀jẹ̀ kó tún fẹ́ mi òun kú lọ díẹ̀díẹ̀ náà ni ṣé bá náà bí ṣe ṣàtì ẹ̀jọ́ nìyẹn ṣé tí gbogbo àwọn tó kọjá lọ tí wọ́n fẹ́ méjì tí wọ́n fẹ́ méjì tí wọ́n fẹ́ mẹ́ta ṣé wọ́n ń fi nǹkan ṣe pàṣán fún kan ni tó bá ti fi nǹkan tó fi ṣe pàṣán fún kan á jẹ́ pé gbogbo tó máa fẹ́ náà ó máa fi ṣe pàṣán fúnra wọn náà ní kò sí ní sí kankan náà tó máa wúlò torí tóun náà bá ti ń dé ló ti máa realize pé o fẹ́ fòun control o fẹ́ fòun correct mistake eléyìí òun náà dẹ̀ ní problem ó ní mistake tiẹ̀ náà tóun náà ń gbébò láti ilé tiwọn tó bá fi tiẹ̀ tó fi correct ti alákọ̀ọ́kọ́ wàá tún padà rí problem míì lára tiẹ̀ náà tó máa tún lọ fẹ́ mú míì fi correct ẹ̀ so níbi tóun fi kan correct kan ọjọ́ orí tiẹ̀ náà ń lọ rádaràda nìyẹn tó yàrá náà bí ṣe ní ká wo ẹni tá a fẹ́ fẹ́ dáadáa ìjìbárí kọ kò ń ṣe dandan ní pé kò fẹ́ méjì kò fẹ́ mẹ́ta kò fẹ́ mẹ́rin tọ́lọ́n bá ti fi ẹ́ ṣe kò ń gé obìnrin rere ìwọ náà ti wò ó fúnra ẹ̀ láti mọ̀ kò sí pé ẹnìkan kó fi tipátipá fẹ́ fi èèyàn fún ọmọ sí ìwọ náà ti farabalẹ̀ wò pé at least mi ò gbọdọ̀ ní lágbájá kí n sọ pé mi níyàwó táwọn náà tiẹ̀ máa ti bí náà yíyà pé tọ́lọ́n bá fún obìnrin náà láǹfààní pé kóun náà lè ṣe tàá dúdú nǹkan pé àtọ́ eléyìí ò bá pé ẹ kẹ́mi ìsìmákù olè yẹn àbí o lè máa ti ilé kan bọ́sì kan wá ti lo táìmù kan bẹ́ẹ̀ náà tún padà wá sọ́dọ̀ ilé káwa náà máa wò lọ́kùnrin náà pé ṣé tọ́lọ́ bá ṣe bẹ́ẹ̀ yẹn náà kọ́ tá a bá wò ní other side bẹ́ẹ̀ náà ó máa jẹ́ ká lè máa mọ̀hámọ́lá wa pẹ̀lú obìnrin bóyá pẹ̀lú ìyàwó kìíní àbí pẹ̀lú ìyàwó kejì àbọ̀ ọlọ́run ti ọ̀rọ̀ fún ẹ náà tó orí kìíní fẹ́ lọ́mọ rẹ tó orí kejì náà fẹ́ lọ́mọ rẹ bí bá ṣe tí mo máa bá àwọn méjèèjì ṣe náà wàá lè máa gbìyànjú àti máa ti ṣe déédéé kódà bọ́lọ́run ti ẹ̀ ní lè ṣe déédéé ṣùgbọ́n tó bá ti ń gbé sí fò pé bẹ́ẹ̀ mi ṣe lè kúrò lọ́dọ̀ ìyá lágbájá tí mo lè lọ sọ́dọ̀ ìyá àmẹ̀dò yìí tọ́lọ́ ń bá fún àwọn náà láǹfààní pé kí wọ́n lè kúrò lọ́dọ̀ tèmi náà wọ́n tún lọ sọ́dọ̀ ẹlòmíì tí wọ́n bá tún yanjú bùkátà wọn tó ń bẹ̀ kí wọ́n tún lè padà wá sọ́dọ̀ tèmi náà báwo ló ṣe máa rí lára tèmi náà tó bá ń lè ń gbé síbẹ̀ wọ́n bá ní wàhálà tá a dùn máa pọ̀ mọ́. Alhamdulilayi Rabbil alamin Mashallah tabarakallah. Ẹ ń gbọ́ mi ṣe wà pẹ̀lú ọ̀dà ìpè nẹ́tíwọ̀kì yẹn rí bákan ṣe wà pẹ̀lú mi. Bẹ́ẹ̀ni okay in short no comment Mashallah tabarakallah please gbogbo ẹ̀yin tẹ́ wà pẹ̀lú wa ẹ kàn bá wa máa type Mashallah tabarakallah alhamdulilayi Rabbil alamin sista Kẹ́mi sísá Olúwakẹ́mi mo rí pé ẹ ti ń tàbí Mashallah tabarakallah tí a bá pọ̀ báyìí nínú àwo obìnrin ta lè máa gbé àgbékalẹ̀
bí sísá wa ń sì bọ́n ṣe bá wa gbé àgbékalẹ̀ ọ̀rọ̀ yìí ọ̀n pọ̀n síbì kankan ó lọ sọ́tún ó lọ sósì ó lọ síwájú ó lọ sẹ́yìn ni tó dẹ̀ jẹ́ pé pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run náà ni gbogbo ẹ̀ bọ́ ó kù àwọn tí alágbọ́yé báwo la fẹ́ gbọ́ ọ̀rọ̀ yìí yé sí òun ló wá kù báyìí ọlọ́run náà dẹ̀ sọ nínú àlùkùránì kẹ́rímì pé ká ṣe làákàyè ẹlòmíì máa sọ wípé kí ni torí ẹ̀ ló fi jẹ́ wípé most nǹkan tó ń ṣẹlẹ̀ nínú marriage nǹkan tó sweet oníkálukú ibẹ̀ náà ń lo ìdá yẹn sí ìyá ọkọ bàbá ọkọ ẹ̀gbọ́n ọkọ àbúrò ọkọ ó fẹ́ lo ìdá wọn síbi tó sweet wọn ìdá tí ò rí lò nínú fámìlì ìdílé ọkọ tiẹ̀ bò ó mọ̀ wípé òkè àkọ́jọ ni ó máa lọ ní ẹlòmíì máa replace tẹ́tẹ́ rí pé ó máa lọ máa replace yẹn it's a big problem it's a big issue fún àwa especially mùsùlùmí torí pọ́rọ̀ onímẹ́rin dé yẹn tó dẹ̀ jẹ́ wípé mo fẹ́ dàbí ànábì ó lè dàbí ànábì sálẹ̀ wọ̀sálà mo fẹ́ dàbí kàdíjà ó lè dàbí kàdíjà mo fẹ́ dàbí Fatima ó lè dàbí ọmọ ànábì àwọn nǹkan tí ó tiẹ̀ wà láyé ìgbà tiwọn ṣáwọn nǹkan yẹn ló wà láyé ìsìn nǹkan táwọn yẹn gbà mọ́ra láyé ìgbà tiwọn ṣé ìwọ náà ṣo lè forí là á understand nǹkan tí mò ń sọ ọkùnrin tó lóun ò rí dùnú lára ìyàwó kan olóhùn rí dùnú lára ìyàwó kan o tún fẹ́ lọ bá obìnrin míì tó bá tún ní kejì yẹn ò lè rí dùnú bẹ̀ torí pé ò ní tẹ́lẹ̀. kò sẹ́ni fẹ́ dìbò sí ìbọn sí yìí so kálukú ń yí súnà yẹn síbi tó rọ̀ ọ́ lọ́rùn. bẹ́ẹ̀ni. àwọn opó wà lẹ́sìn tí wọ́n rẹ́ ní fẹ́ wọn àwọn obìnrin tó kọ́kọ́ lẹ́sìn wọ́n wà ń bẹ̀ tí wọ́n rẹ́ ní fẹ́ wọn. so ẹni tó ọjọ́ ti lọ lórí ẹ̀ wà bẹ́ẹ̀ sí wọn ọ̀rẹ́ ní fẹ́ wọn kò sẹ́ni tó fi wọ́n ṣe mọ́sílẹ̀ kò sẹ́ni tó fi wọ́n ṣe sùlásà. so kódà mo gbọ́ àwọn kìnnìkan yìí táwọn kan sọ pé àwọn tó ń ṣe tààbùkù yìí gan ni wọn ò jẹ́ káwọn tó sì ń kúrọ̀ kán rí ìyàwó fẹ́. kálukú sì yìí à ń bẹ́ǹdì súnà yẹn síbi tó sùn tiwa ni. whereas èyí tí tààbùkù yẹn tó fi lára tó fi wà ní pé kóbìnrin fi dínkù ń gbòòrò lóòótọ́ ṣùgbọ́n ló àwọn wò opó wà ń bẹ̀ sí tí ò tí ìbò tí kò tó ṣẹlẹ̀ sísà mi ẹ jẹ́ kí n kọ́ mi bẹ̀ yẹn kóbìnrin dínkù tá à ń sọ yẹn gan obìnrin ò lè ever dínkù especially ní àwùjọ àwa mùsùlùmí obìnrin ò lè ever dínkù Ànábì Muhammad sallallahu alayhi wa sallam wípé Ànábì Muhammad sọ wípé ẹ fẹ́yàwó ẹ bímọ dáadáa tó bá di ọjọ́ àwọn ọmọ ìjọ mi náà máa pọ̀ ṣé bó ṣe rí láyé ìgbà yẹn ṣóun náà la wà ń sìn ẹ máa rí ẹni tó jẹ́ wípé mùsùlùmí ni òun ló fẹ́ bímọ tó jẹ́ wípé ọmọ 30 nínú ọmọ 30 tó bí yẹn ó ní obìnrin 22 nínú wọn báwo lobìnrin ò ṣe pọ̀ sí ọdún sáà nǹkan tí mò ń sọ ní báwo làwọn obìnrin ò ṣe ní pọ̀ sí ìgbà tó fẹ́yàwó mẹ́ta tó fẹ́yàwó mẹ́rin ó wá ní obìnrin rẹpẹtẹ wá sọ wípé obìnrin pọ̀ sí wípé ẹ̀ ń fẹ́ obìnrin àwọn wo ló produce obìnrin yẹn àwọn obìnrin yẹn ṣọ́ ń jábọ́ láti ọ̀run ni ọdún sáà nǹkan tí mò ń sọ bó tún kúkú ẹ lọ lórí nǹkan táwa náà ń sọ yìí ń sìn ẹlòmíì máa sọ wípé bóyá nǹkan tó sweet wa òun la fi ń sọ̀rọ̀ bí ara sọ jẹ́ pé ó sweet wa kò sweet wa tọ́pìkì ni a dẹ̀ máa treat ọdún sáà nǹkan tí mò ń sọ it's not something tó jẹ́ pé ó force sórí anybody nǹkan tó bá ṣe náà òun ló máa gbà ìwọ tó bá kó tó bá gbin ẹ̀wà ò lè lọ ká àgbàdo ń bẹ̀ nǹkan kí nǹkan tá a bá ṣe òun la máa bá bọ́ most ibi tí a bá yédé lọ́jọ́ títí òní àwọn ẹlòmíì ń ba ojú ayé wọn jẹ́ lórí ọ̀rọ̀ ọkọ àtìyàwó yìí ni wọ́n tún ba ẹ̀yìn wọn jẹ́ lórí ọ̀rọ̀ ọkọ àtìyàwó yìí náà ni àwọn ẹlòmíì gan ègún gan ń jà wọ́n torí pé kí ni bó ṣe ń treat àwọn obìnrin olóbìnrin nínú àwọn ọmọ wọn míì gan ègún gan ti ń bá wọn débi pé àwọn gan ó lè jóbìnrin ni òun gan lè má ní ìfọkànbalẹ̀ nílé ọkọ ó lè jọkùnrin ni òun gan lè má ní ìgbádùn ilé ayé ẹ̀ tó jẹ́ pé kàn máa bu láti inú wàhálà kan kó sínú wàhálà tó lè jẹ́ pé àwọn nǹkan yìí nǹkan tó simple níbọ̀ ju gbogbo ẹ̀ lọ lórí ibi tá a tún máa gbé sí náà ni wípé ẹlòmíì wà kó jẹ́ pé òun fúnra rẹ̀ gan ló gún èèyàn báyìí lógun pa á sọ wípé kádàrá ni bọ́lọ́run ṣe kọ́ nìyẹn tó bá jẹ́ pé Ọlọ́run kọ́ bẹ́ẹ̀ wípé ẹ̀wọ̀n ló máa fi lólé ayé ẹ̀ wípé wàhálà ló máa fi lólé ayé ẹ̀ understand nǹkan tí mò ń sọ ń sìn wá ìtọ́lọ́run ní kó jẹ́ lẹ́ni tó bá pààyàn gbà yẹn understand nǹkan tí mò ń sọ. ẹni tó pààyàn Ọlọ́run ní tó bá pààyàn ẹ pa padà ó yẹ ká gbà gẹ́gẹ́ bí kádàrá ni
títorí ẹ̀ ẹlòmíì gan sìn tó máa mú ọmọ ọ̀dọ̀ ẹ̀ tó máa fún lóyún nínú ẹ̀sìn dé a ní kádàrá ni bọ́lá òun ṣe kádàrá nìyẹn ó dẹ̀ rí mọ́tò tó ń bọ̀ lọ́nà ó lọ bọ́ síwájú mọ́tò yẹn kó nílé ayé yìí ó ti sú ẹ ó fẹ́ para ẹ kí mọ́tò yẹn kó nù. èyí tó bá sùtù wa náà wọn náà mo ti sọ kọjá náà bẹ́ẹ̀ni èyí tó bá sùtù wa la máa ń bẹ́ǹdì ọ̀rọ̀ Ọlọ́run àtọ̀rọ̀ ànábì sí. bẹ́ẹ̀ni bó bá ṣe sùtù wa sí bó ṣe tẹ́ wa lọ́rùn sí bẹ́ẹ̀ni tẹ́ wa lọ́rùn sí la ṣe máa òun la ṣe máa ní mùsùlùmí tó wà lóde òní sí tá a máa sọ pé àmúwọ́ Ọlọ́run nìkan ní ìsinyìí o a máa rí i pé nǹkan tó gbé àbọ́lọ́run ti fẹ́ nìyẹn wọ́n lè ní nǹkan ètò ti méjì kínú bí ni àwọn nǹkan bí wọ́n fẹ́ pé ó ṣẹlẹ̀ náà a máa ní ìgbà ní kádàrá Ọlọ́run a máa fẹ́ máa dá padà fẹ́ àìrọ́ Ọlọ́run ìfẹ́lẹ̀ ṣùgbọ́n torí pé n tá a fẹ́ nìyẹn a máa ní láti máa àábẹ̀ǹdẹ̀ sínú pé kádàrá Ọlọ́run náà ni Ọlọ́run ṣe fẹ́ ni bó ṣe fẹ́ rí náà nìyẹn torí bó tẹ́ wa lọ́rùn torí bó ṣe wù wá nìyẹn lára ibi tí mùsùlùmí bá yé dé lónìí nìyẹn. bẹ́ẹ̀ni ẹ wo kọ́lọ́run kó ṣe dáadáa fún wa ẹ wò á really appreciate ní ṣókí ní nǹkan tí ẹ fún wa yìí ó ìpọ̀ rẹpẹtẹ bọ́ àní lè sọ́tàn lọ́jọ́ títí òní because mi fẹ́ jẹ́ kó máa ju bí 1 hour lọ so that àwọn tó wà nílùú bòmíì tí dátà ò rọrùn fún wọn bó ṣe rọrùn fún àwọn aráàlú òyìnbó àwọn náà á lè join àwọn náà á lè wo àwọn náà á tún lè tún wò abẹ́ Ọlọ́run Allah subhanahu wa ta'ala fún yín ẹ ti mọ̀nà abẹ́ Ọlọ́run fún yín kó má ṣe é lọ́nà láéláé apádà sí aburú abẹ́ Allah subhanahu wa ta'ala kó má dé bá yín a ti ń gbóhùn yín báyìí inú wa ń dùn níwọ̀n bá ṣókí tẹ fún wa gan à ń rí kọ́mẹ̀ntì bó ṣe ń lọ a rí báwọn sisters àti brother wa bọ́n ṣe ń kọ́mẹ̀ntì bọ́n ṣe ń kílìkì love àti láìkì adúpẹ́ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala kò ń ṣe mímọ̀ ṣe yín bí òun ṣe àánú Ọlọ́run ọba láti ara ìyá àti bàbá tẹ́ta rẹ̀ jáde àti láti ara ẹ pé bẹ́ẹ̀ náà ṣe farabalẹ̀ nínú ìgbésí ayé yín a kí ọkọ yín náà kú oríire a kí àwọn ìyá àti bàbá tẹ́tara wọn jáde náà wípé wọ́n kú oríire a tún wá kí ẹ̀yin náà pé ẹ kú oríire àwọn ọmọ tẹ́ tún máa bí náà a kí wọn pé wọ́n kú oríire pé irú ara ìyá báyìí ni wọ́n ti ara wọn jáde èyí tó ti jáde látara yín àti èyí tẹ́ tún máa bí náà Ọlọ́run ní ṣe wọ́n lọ́mọkọ́mọ Ọlọ́run ní ṣe wọ́n lọ́mọ tó máa bà yín lójú jẹ́ Ọlọ́run ní ṣe wọ́n lọ́mọ tó máa bà ẹbí jẹ́ ẹ̀sìn yìí náà Ọlọ́run á fún yín lọ́mọ tó máa bá yín ṣe àárín ẹ̀yin àtọlọ́run yín kò ní dàrú kò ní bàjẹ́ àárín ẹ̀yin àti ọkọ yín kò ní dàrú kò ní bàjẹ́ àárín ẹ̀yin àtàwọn ọmọ yín náà kò ní dàrú kò ní bàjẹ́ àtàwọn olólùfẹ́ yín àwa máa rí yín bá nínú ọlá ńlá nínú ìfọ̀kànbalẹ̀ ọlá títóbi Ọlọ́run ọlá ìníkù Ọlọ́run ọlá ìjẹ́kan ṣoṣo ọlá láhùlà wàlà quwwata illa billahi al-azim now a fẹ́ kẹ́ ṣe prayer ní ṣókí fún gbogbo àwọn obìnrin àtọkùnrin náà lápapọ̀ kí Ọlọ́run kó gbàdúrà wa salamu alaikum. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم níwọ̀nba ṣókí náà ni àti èmi tí ẹni kí n wá sọ àti ẹ̀yin tẹ́ ní kí n wá gbọ́ ayé tí ẹ ń gbọ́ mi tẹ́ ń wò mí kò sí ẹni tó mọ̀ ṣe lọ́dọ̀ Ọlọ́run kálukú wa kọ́lọ́run fi wá sábẹ́ àforíjì ẹ̀ ní sísọ ó fi wá sábẹ́ àforíjì ẹ̀ ní ṣíṣe ó fi wá sábẹ́ àforíjì ẹ̀ ní wíwùwà gbogbo ìta bá ṣe tó bá kù díẹ̀ káàtó kọ́lọ́run máa ṣe ní ìbálẹ́jọ́ àbúrú fún wa àtẹ̀mí tí mo sọ àti ẹ̀yin tẹ́ ẹ gbọ́ kọ́lọ́run ṣe ní ìbálẹ́jọ́ dáadáa fún wa àmì kún fàyà kan kọ́lọ́run má jẹ́ kó jẹ́ lórí àlẹ́ náà kó jẹ́ lànà ni kọ́lọ́run ká má bá ní ìbálẹ́jọ́ àbúrú àmì kún fàyà gbogbo tí kan bàtà ti ń wá ta kó àwa náà lẹ́sẹ̀ èmi náà ń sọ ó ń dùn báyìí èyí náà ń gbọ́ ó ń dùn kálukú ló mọ ibi tí bàtà ti ń tà wọ́n lẹ́sẹ̀ tí bàtà ti ń ta wá lẹ́sẹ̀ Ọlọ́run má ṣàbàwà búrò òtura sí àmín àti dókítà wa tí wọ́n jẹ́ pírẹsẹ́ńtà wa náà àti gbogbo alágbàtà ètò yìí náà àti gbogbo olùrànlọ́wọ́ ètò yìí náà tí ó fi ń lọ bó ṣe ń lọ yìí Ọlọ́run má ṣàbàwà dùn ní kálukú gbogbo tí ó ti ń kan kálukú lára àti nínú ìyàwó nìkan ṣe márèjì nìkan ni pọ́blẹ́mù ẹlòmíì gan ó wà òkè ní márèjì ẹ̀ ṣùgbọ́n láwọn ògbòmíì náà Ọlọ́run ló mọ ibi tí ó ti ń dùn kálukú náà tóun ti ń dùn kálukú Ọlọ́run má ṣàbàwà bòrò òtura síbẹ̀ gbogbo bá ti ṣe Islam wọn tá fi bọ́ lọ́run dáadáa gbogbo bá ti lo ayé tá fi bọ́ lọ́run dáadáa ẹnì kan lọ́run sọ̀rọ̀ wá lọ́rùn gbogbo bá ti ṣe pẹ̀lú ọmọ ìyá gbogbo bá ti ṣe pẹ̀lú ìyàwó pẹ̀lú ọkọ pẹ̀lú ẹbí tá fi bọ́ lọ́run dáadáa ẹnì kan lọ́run jẹ́ ọ̀rọ̀ wá lọ́rùn láti má tẹnu má dùn àpò sallallahu alaihi wasallam. ẹ ó dàn mọ́. Naam. no ẹ round up ẹ̀yẹ kọ́ ló wọlé mo ní kọ́ hold on ẹ round up prayer yín ẹ round up.
All right, ma. Ànábì ní Allahumma arinal haqqa haqqan warzuqna ittiba'ahu wa arinal batila batilan warzuqna ijtinabahu. Ọlọ́run jẹ́ a lè mọ̀ òótọ́ lóòótọ́ kó sì jẹ́ a lè tẹ̀lé. Àmín. Ọlọ́run jẹ́ a lè mọ̀ ọ̀rọ̀ nírọ́ kọ́lọ́run sì Àmín. jẹ́ a lè jìnnà sí. Àmín. Allahumma atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar. Tawaffana muslimina wa alhiqna bis salihin. Àmín. آمين 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 يا الله سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. Now sister mi hold on síbẹ̀ ẹ jẹ́ ká gba call àwọn grandma yìí àwọn grandma wa pè láti Germany wọ́n fẹ́ bá wa dá sí ètò ni. Now bisimilayi ma à ń gbọ́ yín mà. Salamu aleykum wa rahmatulahi wa barakatuh ma ibo lẹ ti ń pè wá kí lorúkọ yín mà. Èmi ni ìyá Fàṣẹ́sì láti Germany ni o. Mashallah tabarakala ń gbọ́ yín mà. Ẹ ṣe gan ni ṣe rí ohun tí wọ́n sọ yẹn mo ti fẹ́ pè tipẹ́tipẹ́ torí pé kí ni kí bátìrì tó run down. Iṣẹ́ gan ni mo wà. Ok ma. Ṣe rí nípa ọ̀rọ̀ ọlọ́kọ níní ti àwa mùsùlùmí. Ok ma. Ṣé ẹ mọ̀ pé àfọwọ́fà wa ni ní ìsìn? Ẹ bá bi mí léèrè pé kí n ṣáàwò. Ok ma kí lẹ rí mà kí ni ẹ ṣáàwò. A gbọ́dọ̀ má ṣe ẹ̀sìn. Ayé ẹ̀sìn ó wà, ayé ilé ọkọ ó wà. Ṣé ẹ mọ̀ pọ́pọ̀lọpọ̀ àwọn ọmọbìnrin mùsùlùmí àfẹ́sì tó le tẹ́lòmíì ò lè sọ síta. Bẹ́ẹ̀ni. Ení nínú àwọn jamaat sunna ẹ wo orú òfin tó gbé jáde ń sìn. Wípé mọ́kúnlẹ̀ mọ́kúnlẹ̀ fóbì rẹ̀. Tó bá wà ẹ dákun nínú ìkúnlẹ̀ yẹn nǹkan mélòó ló so mọ́ ní àtijẹ́ rẹ̀spẹ́tì fóbì. Ó wà nínú rẹ̀spẹ́tì àbí bẹ́ẹ̀ kọ́. Bẹ́ẹ̀ni mà. Ìkúnlẹ̀ rẹ̀spẹ́tì ni àbí. Bẹ́ẹ̀ni mà. Èsì ìgbà tí mi ò bá kúnlẹ̀ fóbì mi tí mo wá délé ọkọ mi tí mo kúnlẹ̀ fún ìyá ọkọ mi tí mo kí ìyá ọkọ mi tí ń ra jàjàjà. Ṣé ẹ mọ̀ pé a ti sọ òbí nù? Ení. Ìkejì, tí mo bá lo fún àwọn ìyá ọkọ mi tí mò ń ṣe gbogbo ẹ̀, ìkúnlẹ̀ náà mi ò nídìí láti lo fáwọn òbí mi nìyẹn. Mi ò nídìí láti lè lo ní pé àwọn religion tán gbé wá bá wa ní ìsìn ní those 60 I was born 1954. 1956. Ẹ ti understand? Ó ní Islam yẹn wà. A ò rí mọ́. Àwọn àfáà tó dẹ̀ pàṣẹ yìí ní ìsìn. Wọ́n kúnlẹ̀ fóbi wọn náà fi gba àlùbáríkà. Wọ́n kúnlẹ̀ fún ìyá wọn náà fi gba àlùbáríkà. Ó ṣoríire. Àwọn obìnrin nínú ìkúnlẹ̀ yìí la ti ń bímọ. Nínú ìkúnlẹ̀ la ti ń báyàwó wa sùn. Inú ìdọ̀bálẹ̀ la ti ń bá wa sùn. Káyọ̀ gbogbo yẹn kúrò káwá wo bá ṣe lọ́mọ láyé. Sórí ìdúró náà ń bá wa sùn ni. Iye ẹ̀kan. Ìkan tó wá wà nísìnyí tẹ́ ẹ bá fẹ́ wọn. Tí wọ́n bá ní íṣù nílé ọkọ wọn, wọn ò gbọ́dọ̀ sọ fún ìyá. Àwọn ara wọn náà ni wọ́n jọ ṣe. Ó ta oró, wọ́n jọ máa wà ń bẹ̀. Àwọn tó ní tí wọn ò bá wá dá iṣẹ́ fún obìnrin yẹn wá lọ sí iléèwé ṣé ẹ mọ̀ gbogbo wa náà kọ́ la kàwé àbí bẹ́ẹ̀ kọ́. Bẹ́ẹ̀ni mà bẹ́ẹ̀ni mà. Gbogbo wa kọ́ la máa kàwé ọkùnrin yìí sì ní tẹ́ ẹ ti há ọmọbìnrin tẹ́ ẹ ti da aṣọ bò ó kì í ṣe pé ní gbogbo wọn náà lọ́jọ́ kù pé tí ó kàwé yóò ṣàṣòwò wọn á ní rárá kó wà bẹ́ẹ̀. Ìyá tẹ́ẹ̀dí kó kúnlẹ̀ fún bàbá tẹ́ẹ̀dí ó rẹ̀spẹ̀tì lé sóò ní òkun lówó iṣẹ́ ni ìwọ ọkọ sì ní kò sówó lọ́wọ́. Ṣé rí pé ìyá yẹn náà ayé tìyá ti yọ́ lẹ̀lẹ̀ tí ìyá bá lóun ò ṣe nǹkan kan kò ṣe ní o. Ṣé rí pé ọmọbìnrin yẹn tó dẹ̀ rí ẹgbẹ́ rẹ̀ tájọ wà tí yẹn mú bọ̀ tí nǹkan kan ò dẹ̀ ṣe é ń kúnlẹ̀ fóbi rẹ̀ ó dẹ̀ lọ́kọ kò sí tó ṣe é. Ṣé rí pé yóò wo àkọ́ṣe yẹn yóò sà. Ọlọ́run àbí Ọlọ́run Allah subhanahu wa ta'ala kó ṣe dáadáa fún wa lórí ọ̀rọ̀ márèjì ni níbi tọ́rọ̀ márèjì àtọ̀rọ̀ ẹ̀sìn àtọ̀rọ̀ kọ́tọ̀. Ọ̀rọ̀ márèjì àti ẹ̀sìn wa ó ní agbára gidi. Ẹ̀sìn lẹ̀sìn ó mọ jẹ́ respect nílé òbí náà
náà sì ló mọ̀ jẹ́ mi ò lè mọ respect ilé ọkọ kí n mọ́ lè respect ilé ìyá mi. Mọ́ṣálá ẹ jẹ́ káwọn sísítà wa kan bá wa bóyá wọ́n lè ní nǹkan díẹ̀ tó fẹ́ dáhùn sí bẹ̀ yẹn ní ṣókí ẹ ṣé gan ni mà. ẹni kan bá wa dá sí ọ̀rọ̀. ok ma jasakala okera ma ẹ ṣé gan ni mà. now bisimilayi sísítà mi o èwo lẹ fẹ́ bá wa sọ sí nǹkan tí àwọn màmá wa tán pè láti Jámánì. èmi náà ti gbọ́ wọn I really appreciate the effort grandma kí Ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn. Firstly náà nípa tọ̀rọ̀ oníkúnlẹ̀ òṣèkúnlẹ̀ tí wọ́n ní àwọn àfáà kan ti gbé dé sí. ṣe rí àìgbọ́ ìsìláàmù yé òun ìyá tó ń jẹ mùsùlùmí o. dádì wa rahimahullah kọ́lọ́run túnbọ̀ bá mi ṣàlékún kẹ́ wọ́n ní Ọlọ́run dá ẹ̀sìn òmìnira. òun kan náà fake kalẹ̀ pẹ̀lú mi mà. ó wá fi àwọn èèyàn original ó fi wọ́n sí díẹ̀ sí fake ó wá kọ́ àwọn èèyàn fake ó fi wọ́n sí díẹ̀ sí original tó wá ṣe ń pè ní bí Christian bí àwọn kiri yó bí wọ́n ṣe gbọ́ ní tí wọ́n ń ṣe yé tó ilẹ̀ lọ́hún fi sáìn wọn fálìjánà ni mùsùlùmí ò wọ náà o. Allahu Akbar. tó wá ṣe ń pè ní bí wọ́n ṣe múra sí kán gbọ́ ẹ̀sìn wọn yé tó òun lọ́lọ́run fẹ́ fi máàkì wọn wípé afẹ́wẹ́ tó mójútó tiẹ̀ jù mùsùlùmí ò wọ ná tààrà gidi gan ni o nítorí àwa la lóòjù níbi gbogbo nǹkan. má kúnlẹ̀ fọ́bí má ṣe kinní kan firstly náà tàṣádùdù wà ń bẹ̀ fáwọn tí wọ́n ṣe wọ́n mú kọjá bó ṣe yẹ kán mú. náà culture Yorùbá especially Yorùbá ni pé ká kọ́mọ kúnlẹ̀ àti gbogbo ẹni tó bá kéré síyàn kó pọ́nyàn lé pẹ̀lú ẹnu pẹ̀lú ìṣesí lára pẹ̀lú ìwà pẹ̀lú gbogbo nǹkan. ṣùgbọ́n ìṣẹ̀ríà Ìsìláàmù náà òun náà tún fa kọ́ṣọ̀ wọlé sáwọn ibì kankan ó sì yọ́pò láwọn ibì kankan. lára ibi tó ti yọ́pò ó ní ibi kíkúnlẹ̀ wà. kò ṣẹ̀ṣẹ̀ ń ṣe sí i ni ó ṣẹ̀ṣẹ̀ dénú nínú ẹ̀ pé ẹ má kúnlẹ̀ ẹ má ṣe kinní kan. ṣùgbọ́n àwọn tí wọ́n ń gbé jáde sí i náà tá a bá lọ wo àwọn náà ìgbà tí wọ́n di tó fẹ́ dì tán ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá rántí pé Ọlọ́run wí bẹ́ẹ̀. ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá rántí pé Ànábì wí bẹ́ẹ̀. iná ṣe wá rántí pé àwọn àdáwò kan lára Ọlọ́run la fi ń sìn a gbọ́dọ̀ fi kúnlẹ̀ fóbi a gbọ́dọ̀ fi ṣe báyìí a gbọ́dọ̀ fi ṣe báyìí kò ṣẹ̀ṣẹ̀ dénú ọ̀rọ̀ Ọlọ́run. lára àwọn oríkèéríkèé ara tá a fi ń tí Ọlọ́run tá a fi ń jọ́sìn fọ́lọ́run níwájú oríwà ká forí kanlẹ̀ ìníká tiẹ̀ wà oníká rọ̀gbọ̀kú lórí ìjókòó pa à ń ṣe àtáyá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so kò sì tọ́ fún yàn láti máa gba ntọ́lọ́hún gbà kìí ṣe ní ló ti wà nù ṣẹ̀ríà Islam. ṣùgbọ́n torí àwọn tí wọ́n ń gbé kalẹ̀ yìí tí wọ́n ti gbéra àwọn kan ti gbéra wọn jókòó sí pé àwa ni alùsùn náà ẹ̀dàkùn ṣálùbídẹ̀ làwa tó kù kálukú náà ajọ́ tẹ̀lé ànábì náà. so ìbọn dẹ̀ fẹ́ jú kọjá kẹ́nìkan sọ pé ìtawà ṣe ìlú ń jọ ìjìnà kú ló ń bí mọ́làdé ìfàṣọ́n ìyí tí wọ́n bá ń ṣe ó bìlìfù pé àwọn ló dáa ìyí tẹ́lẹ̀ ẹnìkejì náà bá ń ṣe òun náà ó bìlìfù kó dáa òun ló dáa nígbà tí tẹ bá jọ ń ṣe tó ti wá takora wọn ó ti dàsọ̀ bí àánú sàmù náà nìyí. ṣùgbọ́n kí gbogbo àwọn tí wọ́n mú ẹ má kúnlẹ̀ fóbi ẹ má ṣe kinní kankan yìí kí wọ́n máa rò pé kò ń ṣe kí wọ́n máa mọ̀ pé kò ń ṣe mùsùlùmí nìkan ló ń gbọ́n táwọn ń wí. kò ń ṣe ẹni tó gbàgbọ́ yẹ́ẹ̀sì ẹni tẹ́fẹ́ sọ pé má kúnlẹ̀ fún ìyá ẹ̀ má kúnlẹ̀ fún bàbá ẹ̀ torí Islam sọ pé oríkèéríkèé ara ta fi ń jọ́sìn fọlọ́run àtúgbọ̀dọ̀ máa lò fèèyàn níbo ló gbọ́ Islam yẹn gangan níbo ló gbọ́ yédè. ẹni tẹ́fẹ́ jẹ́ kó mọ̀ sí pé wọ́n sọ kí kan nù biology kò tí ì wulẹ̀ mọ́ IS IF NO kò ì mọ̀ pé ẹ wá fẹ́ jẹ́ kó máa mọ̀ pé wọ́n ṣe kíní kan báyìí ní yunifásitì wípé ẹ lọ rí nǹkan lórí fún ni. ṣùgbọ́n tó bá yẹ pé ní ẹ̀kọ́ yẹn wà láti ilẹ̀ fún kó wá kò ní le tó báyìí. ọmọ àáfàá àbí olùdarí ìjọ àbí olùdarí ẹ̀sìn tó fẹ́ sọ fún wa pé má kúnlẹ̀ kí ìyá ẹ̀
má kúnlẹ̀ kí bàbá ẹ̀, ká bí pé ṣé kò kúnlẹ̀ kí wọ́n rí, ṣé kó tó mọ ohun tó mọ̀ yẹn òun ló ti kúnlẹ̀ kí wọ́n, aṣepọ̀pọ̀ náà ti ṣe ẹbọ rí, ó ti ṣe ṣírkù rí. Tó bá jẹ́ pé kò tí ì mọ̀ ń gbà yẹn náà, aṣepọ̀ náà ti gba jáì nìkan rí. Tó bá dẹ̀ wá jẹ́ pé ó ti mọ̀ ń gbà yẹn náà kò tí ì láǹfààní àti lò, àṣepẹ́ nígbà tó tẹ́ra ẹ̀ lọ́rùn kan nídìí ṣíṣe ló wá gbé ẹ má ṣe dání. Ṣùgbọ́n tá a bá jọ gbọ́ ìsìláàmù yé láti ìpìlẹ̀ bó ṣe yẹ ká gbọ́ lé, òbí náà ò ní impose ẹ̀ lórí ọmọ ju bó ṣe yẹ lọ. Àwọn láwọn òbí tó ṣe ń pe ní tó bá ti ń fẹ́ kúnlẹ̀ wọ́n ti máa gbé ẹ dìde pé irọ́ dìde. Ṣùgbọ́n àwọn òbí náà wà tó ṣe ń pe ní kó o má kúnlẹ̀ gan wá sọ pé o gbọ́dọ̀ kúnlẹ̀ tí wọ́n ti mọ̀ pé tó ń gbọ́n gbòòrò ni pé kó o má kúnlẹ̀ kó bí ẹ̀. Òbí mi gan ti gbé àpọ́nlé fọ́mọ. Òbí mi ara àwọn ìyá tó ṣe ń pe ní tọ́mọ ọgán bá fẹ́ kí wọ́n mọ̀ irọ́. Ẹlòmíì ti respect ọmọ ẹ̀ nítorí ọlá tọ́lọ́run dà, nítorí ipò kan tọ́lọ́run pè sí débi wípé kò fẹ́ẹ́ lè gbà kúnlẹ̀ rẹ̀ mọ́ bẹ́ẹ̀ lé ìdọ̀bálẹ̀ rẹ̀. So àwọn míì tí wọn ọ̀dẹ̀ sí ní agbọ́n yìí bẹ́ẹ̀ wọn nọ́mà ọmọ máa kíyà ẹ̀, nọ́mà ọmọ kí bàbá ẹ̀, ọmọ òkè ń tó jù lọ. Ní ìlú tó ti ń lo ṣẹ̀ríà ìsìlámù pátápátá wọ́n lè gbà á pátápátá, wọ́n á gbà á pátápátá. Lóòótọ́ àwọn náà lo ṣẹ̀ríà ìsìlámù ní Nàìjíríà o àtàwọn ìlú míì tó kù náà, ìwọ̀n bá ibi táwa náà bá wà náà ní correction yẹn náà láti máa ṣe. Ṣùgbọ́n kì í ṣe bíi káwá poison mind àwọn ọmọ against respect àwọn tó jù wọ́n lọ àbí respect òbí wọn. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ń sìn yìí kódà ó fẹ́ lè wúwo lẹ́nu ẹ̀ láti sọ pé láti lo fóbi ẹ̀, ó fẹ́ lè wúwo lẹ́nu ẹ̀ láti lo fẹ́ tó jù lọ kábẹ̀ ti sọ pé ó tẹ̀ fẹ́ kúnlẹ̀ àbí ó tẹ̀ fẹ́ ṣe kíní kankan. So lára àṣà tó dàpọ̀ mẹ́sìn, lára ẹ̀sìn tí wọ́n ń yípo máṣà ó ní akúnlẹ̀ kíra ẹni, àkúnlẹ̀ kíra ẹni. Kọ́lọ́run yà wá ya èṣù àti ẹ̀ṣẹ̀ tó bá wà ń díẹ̀. Alihamdulilayi rabbil alamin, mashallah tabarakallah. Ṣé rí nǹkan tí àwọn ọmọ mi wá tán jù yìí, nǹkan tó lágbára tó ṣé mo no it's not ipò lágbára, nǹkan tó jẹ́ pé ó ń jà ràn-ìràn tó jẹ́ pé à ń fà lọ́tún à ń fà lọ́sì, àyàfi kó jẹ́ pé Ọlọ́run Allah subhanahu wa ta'ala òun nìkan ló lè kó wa yọ. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ń ṣe wà yìí ń ṣe olùkọ́ lẹ jẹ́, ẹ mọ Kùránì pálí tó pálí, ẹ mọ gbogbo nǹkan tó ń sọ yìí. Bẹ́ẹ̀ náà làwọn tó ń dúró lé lórí náà wípé òkè àníkẹ́ ẹ má kúnlẹ̀, gbogbo oríkèéríkèé ara òun la fi ń jọ́sìn fọ́lọ́run. Bẹ́ẹ̀ náà làwọn náà mọ̀ ní pálí tó pálí tó dẹ̀ yé àwọn náà. Àfi kí àwọn tó jẹ́ aṣíwájú wọn kọ́lọ̀ má jẹ́ kán sọ wá nù, because ibi tí ọ̀rọ̀ yìí ń lọ ẹni ó kú wípé ẹni tó bá ní àgbọ́yé nìkan òun ló máa understand kí ló ṣẹlẹ̀. Àgbọ́yé tí mo mí ní wípé nǹkan méjì ló wà nílẹ̀ nsìn, according to nǹkan tí Islam náà dẹ̀ sọ. Islam sọ wípé tí àwọn scholar kan méjì tẹ́ bá ń béèrè nǹkan kan lọ́wọ́ wọn, for example nsìn wọ́n sọ wípé bóyá tán bá sọ wípé ẹ dàníyàn kẹ́ tó kírun, kí scholar kan wá sọ wípé òkè ò ní ìdá ti dàníyàn kan tó bá ti ṣàlùwàlà ṣe bísímìláì kò dẹ̀ ka fátà kò dẹ̀ máa kírun ẹ lọ. Àwọn ẹlòmíín sọ wípé òkè tẹ́ ọwọ́ ẹ̀ kò dàníyàn ẹ̀ understand. Wọ́n ní ó wá kù sí ọwọ́ àwa ń sìn tí a gbé ẹjọ́ yẹn lọ wípé ókè eléyìí ní dàníyàn tẹ́ ọwọ́ dàníyàn, eléyìí ní kàn ṣe bísímìláì kò dẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa ka fátà. Wọ́n kan nínú méjèèjì lọ sọ, wọ́n ní má lọ dá tiẹ̀ ṣe. Ṣé rí ọ̀rọ̀ ìkúnlẹ̀ ọ̀nà ìkúnlẹ̀ yìí bó ṣe rí gangan náà nìyẹn. Torí èmi tí mo ń bá yín sọ̀rọ̀ yìí náà, àlùsùn náà lèmi náà, gbogbo wa náà dẹ̀rẹ̀ mo dẹ̀rí pa àlùsùn náà ní gbogbo wa, because ẹni tó bá ti ń tẹ̀lé nǹkan tànà bíi sallallahu alaihi wasallam tó gbà wá, because Ọlọ́run ò bọ́lẹ̀ láti wá bá wa sọ̀rọ̀, ó rí èèyàn kan sí wa náà ni, bó ṣe wà nínú Christianity náà nìyẹn. Ọlọ́run ò bá wa ṣe mọ̀ gẹ́gẹ́ bó ṣe yé wa sí wípé Jesus Christ kò kì í ṣe Ọlọ́run rán níṣẹ́ náà ní pé kó wá deliver message fún àwa èèyàn. Bọ́rọ̀ ìṣerí gẹ́lẹ́ náà nìyẹn wípé àwọn tó wá kù tó ń tọ́ wa sọ́nà yìí pòkè eléyìí bá ẹ má jẹ́ ká lọ mú tiwa níbòmí, kó ní kálukú wá ṣùzì ń sìn nípòkè èmi ṣùzì wípòkè mi ò fẹ́ máa kúnlẹ̀, èmi ṣùzì ń sìn wípòkè èmi fẹ́ máa kúnlẹ̀. Òun lọ̀rọ̀ lẹ̀ yìí ń sìn, a ní nǹkan kan láti wá mọ wípé kíní bọ́ tá a bá wá lọ dúró lórí ọ̀rọ̀ wípé tọ́pìkì tá treat ní alẹ́ yìí, eléyìí náà tún máa jẹ́ pé áìdà kó ti lé ẹlòmíì nínú ilé ọkọ lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí, ọ̀ kó jẹ́ pé ilé ìgbéyàwó ẹlòmíì gan kò ti torí ọ̀rọ̀ yìí gún régé
torí nǹkan tá rọra mẹ́nu bà ní ṣókí torí nǹkan mo sọ fún yín lẹ́ẹ̀kan bóyá nǹkan tó lágbára mi mọ́ mo fẹ́ pùtẹ̀ ni because tó bá fẹ́ èmi ń sìn tó jẹ́ pé ní àdìsú náà ni mo ti jáde mi ò kúnlẹ̀ fún bàbá mi mi ò kúnlẹ̀ fún ìyá mi à ń kúnlẹ̀ nínú ilé wa ọdún sáǹsì mo wá lọ pàdé ẹni tó jẹ́ wípé ìkúnlẹ̀ gangan làwọn yàn láàyò ẹ wá rí ṣẹríyà ẹ rí nǹkan tó wà ń bẹ̀ ń sìn tó bá dẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ mú ìkúnlẹ̀ láàyò ó tún wá póríṣiríṣi ni mo sọ pé kinní yìí ó tìkì gan torí àwọn ìyá mi wà I'm telling you àti bàbá mi wà ó máa kó tiẹ̀ to the extent pé ó fẹ́ rí ibi tí ó fẹ́ ibi bóyá fẹ́ kúnlẹ̀ fáwọn ó láti lo ẹsẹ̀ méjèèjì ni ọdún sáà ó máa wù ẹ́ ni wípé ibo nìkúnlẹ̀ yẹn máa dé wọ́n máa ní ó dúró lé wa lórí ìgbà tó fẹ́ kí wa ni ó kí eléyìí torí ọ̀rọ̀ yẹn ṣe kinní gan ni àyàfi kí Ọlọ́run Allah subhanahu wa ta'ala kó tó wa sọ́nà kókó àmọ̀ṣe lórí ọ̀rọ̀ yìí aláwọ̀ àlàmọ́ nìkan ni Ọlọ́run nìkan ló mọ̀ because a lè sọ wípé ṣé àwọn ṣéèkì tó jẹ́ àgbàlagbà ṣéèkì ń sìn a máa ní àmọ́ nǹkan tó ń sọ tán ní ẹkúnlẹ̀ ṣé a máa ní àwọn tó jẹ́ àgbàlagbà ṣéèkì nínú àwọn tó jẹ́ ṣe tó ń ka parí tó ka ọgbẹ́ everything tó yé wọn débi tó yé wọn dé náà tó ní má kúnlẹ̀ ta la fẹ́ sọ wípé kò mọ nǹkan tó ń sọ nínú wọn báyìí o ọ̀rọ̀ yìí ó fata sí ní lẹ́nu ó buyọ̀ sí àfi kí Ọlọ́run Allah subhanahu wa ta'ala lórí gbogbo ọ̀nà tá a bá gbà ṣù sí nínú méjèèjì ká má fi kò bínú Ọlọ́run Allahu alam assalamu alaikum warahmatullahi wabarakatuh sísítà mi ẹ ṣé gan ni a máa rí yín bá nínú ọlá nínú àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀ Ọlọ́run á gbàdúrà wa nígbà la máa dúró sí lọ́jọ́ tèmi gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe join ni wa please ẹ jẹ́ ká share program yìí please share a dẹ̀ wà lórí YouTube náà gbogbo àwọn nǹkan tá a ti ṣe sẹ́yìn ẹ máa bá pàdé lórí YouTube ẹ kàn táìpù Dr. Zabby talk show lórí ẹ kàn táìpù Dr. Zabby ó máa gbé jáde ẹ máa ráwọn nǹkan tá a ṣe tẹ́lẹ̀ ẹ bá wa subscribe ọmọ ìyá náà lájọ jẹ́ ẹ bá wa sọ àwọn nǹkan tá à ń ṣe àwọn nǹkan tá a máa jọ jàǹfààní níbẹ̀ náà ni YouTube or Facebook náà ọ̀dẹ̀ gbowó lórí ètò jẹ́ pé a máa pariwo please ẹ kílìkì love ẹ kílìkì life ọ̀fẹ́ ni bọ̀ nígbà míì wà náà èèyàn náà máa ń wà kárí dèwé torí ẹ̀ ló jẹ́ pàwọn náà máa ń repeat ẹ pé ẹ má ṣe aláìmá bá wa ṣe ẹ tí ojú ò bá ti tì yín wípé àwọn wo nìyẹn àwọn tán lo scarf àwọn eléyìí ọ̀ gbọ́dọ̀ rí wọn lórí platform tèmi ọ̀ gbọ́dọ̀ rí wọn lórí wall mi torí ẹ̀ la ṣe máa ń sọ wípé please tẹ́ ẹ bá ti jú wípé mùsùlùmí ni wá àdé ń practice ẹ̀sìn wa ẹ jẹ́ ká share ẹ jẹ́ ká tẹ love ẹ jẹ́ ká comment àwọn tá a gbé wá ẹ jẹ́ ká comment tó máa wú àwọn náà lórí tó bá padà wo wípé mashallah tabarakala mi ìdẹ̀mọ́ pé àwọn èèyàn wá enjoy nǹkan tí mo sọ báyìí o kọ́nà má fi eléyìí ṣe òpin oore fún wa gbogbo ẹ̀yin tẹ́ ń support wa lórí charity wa a dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tẹ́ dẹ̀ ń fún wa ní àwọn nǹkan ní inú UK náà bàtà ní o aṣọ ní tá à ń kó lọ sí Nàìjíríà ẹ ṣé gan ni gbogbo ẹ̀yin tó jẹ́ pé owó náà lẹ fi ń support wa ẹ ṣé gan ni o ọwọ́ wa ní kàṣàlẹ̀ ọ̀pọ̀ aráàánú Ọlọ́run ọba gbà aráàánú èèyàn gbà gbogbo ibi tọ́rọ̀ wa kù sí abáàánú Ọlọ́run ọba pàdé gbogbo ìta wá sọ lọ́jọ́ títí òní yìí àmọ́ sọ o bẹ́ẹ̀ náà dẹ̀ la àmọ́ àgbékalẹ̀ bọ̀ níwọ̀nba tí Allah subhanahu wa ta'ala tó jogún fún wa tó yọ̀ǹda fún wa òun la fi treat ọ̀rọ̀ yìí o kò ń ṣe pé mo tó kò ń ṣe pé mo mọ̀ ọ́ sọ kò ń ṣe pé bóyá ẹnu mi dùn kó lè rí i pé no bí Ọlọ́run Allah subhanahu wa ta'ala bó ṣe darí wa bó ṣe wà nínú àkọọ́lẹ̀ pé bí a máa ṣe gbé ètò tèmi kalẹ̀ àti ètò àti ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà àti ìmọ̀tọ́lá bọ̀ tèmi yìí ò ní ká wò bọ́ ní kò sí béèyàn ṣe lè rí kórí má mi èyí tá bá fi ṣe mistake ń bẹ àtọ̀dọ̀ wa ló ti wá o bọ̀ èyí tó bá jẹ́ pé ó ṣe rẹ́gí ó mú làákàyè wá àtọ̀dọ̀ Ọlọ́run Allah subhanahu wa ta'ala ni torí kò sí nǹkan táwa lè dá ṣe bí òun ṣe wípé àánú Ọlọ́run ọba òun là ń tọrọ òun là ṣe ń bẹ̀bẹ̀ fún tó bá di Thursday inshallah à ń gbé àwọn ustaz wa bọ̀ àyè ń treat ọ̀rọ̀ kan lọ́wọ́ tó ní ta wà lórí ó dàbí pé tọ́jú wọn la fẹ́ ṣe yìí ní ọjọ́ Thursday inshallah lórí ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ilé kéwú àwọn tó ń abuse àwọn tó ń embarrass àwọn ọmọ ilé kéwú bóyá wọ́n nà wọ́n ni bóyá online ni bóyá tá fẹ́ sọ ní ọ̀túnla Thursday lórí gbogbo àwọn tó ń ṣẹlẹ̀ ní hostels báwo ló ṣe jẹ́ wípé ó ń kan àwa mùsùlùmí àwọn aṣàmàgbé nǹkan tá fẹ́ gbé yẹ̀wò lọ́túnla nìyẹn inshallah gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ jẹ́ ká pàdé ní ọ̀túnla inshallah màá fi àkókò yìí wípé assalamu alaikum warahmatullahi wabarakatuh subhanaka allahumma wa bihamdik wa shadu ala ilaha illa anta astaghfiruka wa atubu ilayk
orúkọ èmi tí mò ń sọ̀rọ̀ kò tí ì yípadà Dr. Sabi Sanusi ayaba olórí Sanusi ní ìlú UK ní Newcastle. Ọlọ́run kó má kọ àtúnrí èmi àti yín. Mo tún kí gbogbo wa lẹ́ẹ̀kan sí pé ẹ̀yin tẹ́ sálámọ̀ sí mi wípé tẹ̀gbọ́n àlàáfíà mi nípa ọ̀rọ̀ COVID-19 tọ́lọ́run yọ mí ń bẹ̀ yìí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín nílé lóko ni lẹ́yìn odi, ẹ̀yin tẹ́ text mi, ẹ̀yin tẹ́ pè mí, ẹ̀yin tẹ́ fàdúrà ránṣẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Àní firú ẹ̀gbà o, ire la máa fi gbáre, àní rógun àárẹ̀, àní rógun ìdààmú. Gbogbo ibi tọ́rọ̀ wá kù sí, ẹni tó ń wọ ọmọ, ẹni tó ń wọkọ, ẹni tó ń wá fọ̀kànbalẹ̀ gan pàápàá, ẹni tó ń wówó, ẹni tó ń wá ẹ̀mí gígùn àti àlàáfíà, àbí Allah subhanahu wa ta'ala kó jogún ẹ̀ fún èmi àti yín. Ọlá títóbi Ọlọ́run, ọlá ìníkù Ọlọ́run, ọlá ìjẹ́kan ṣoṣo ẹ̀, ọlá gbígbà fún ta gbà fún, ọlá la hawla wala quwwata illa billahil azim. Subhanaka Allahumma wa bihamdik wa ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu alal mursalin walhamdulillahi rabbil alamin. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.